ọ̀rọ̀ ti bẹ́yìn yọ, wàhálà ti dé, wàhálà ti fẹ̀jú kẹ̀kẹ́. ọ̀rọ̀ ti bẹ́yìn yọ, wàhálà ti fẹ̀jú kẹ̀kẹ́ ló bá tán. a rí wípé níbi fídíò tá a gbé kọjá sẹ́yìn lórí ọ̀rọ̀ sista Mọ́rẹ́níkejì pẹ̀lú pásítọ̀ Agbala Gabriel pẹ̀lú Akeem ọkọ àwọn single mother. ẹ rí wípé látọ̀dọ̀ ọkọ single mother ìní sista Mọ́rẹ́níkejì ìlú ti lọ sọ́dọ̀ pásítọ̀ Agbala Gabriel pẹ̀lú connection àwọn kan. gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ, ọ̀rọ̀ ti fẹ̀jú kẹ̀kẹ́. ẹ rí wípé bí fídíò tá a gbé jáde 0.6 million kan wà tí ọkọ single mother tó ní wípé pásítọ̀ Agbala Gabriel gbọdọ̀ dá padà fún sista Mọ́rẹ́níkejì. nínú gbogbo owó tí pásítọ̀ Agbala Gabriel tó gbà lọ́wọ́ sista Mọ́rẹ́níkejì, ẹ rí i pé ìpele wọn sá sí lọ rẹpẹtẹ fi ní pé tẹ bá wo fọ́nrán titun tán mo bẹ̀ ní orúkọ tọ́lọ́run ọba. ẹ dákun ẹ jẹ́ ká máa padà sẹ́yìn láti wo àwọn fọ́nrán tó wà lẹ́yìn, àwọn fídíòs tó wà lẹ́yìn. láàfin máa ń pariwo pẹ́yìn olórí alábàríkà tẹ́ ti subscribe, tẹ́ ti tẹ notification button, ẹ̀ẹ̀kan náà ní subscribe, ẹ̀ẹ̀kan ní notification button. àwọn olórí alábàríkà yẹn táwa ti ń wo fọ́nrán bọ̀ tá àti subscribe tá ẹ̀ rántí pẹ̀lú àwọn olórí alábàríkà tẹ́ pé gbà àkọ́kọ́ ní láti wo fọ́nrán wa, ẹ jẹ́ ká subscribe. fídíò táwọn wo ìgàgà jẹ́ káwọ́ sàlẹ̀ pàpọ́tà lọ́wọ́ tó ẹni tí a kò subscribe sí SUBSCRIBE, ẹ jẹ́ kára àfikà tẹ̀ lórí, yóò padà yóò di subscribe SUBSCRIBED, yóò gbé dísẹ́ yóò gba agosẹ́gbẹ̀ fọwọ́ ti aago yẹn padà yóò wá di aago mẹ́ta, yóò wá tó alátòkè wá sálẹ̀. ìṣesí kọjọ́ ọ̀tún fóònù yìí tàbọ̀jọ́ wà láfíà, ẹ tẹ́ tòkè pátápátá tí wọ́n kun náà dúdú bí fóònù mi, wọ́n kun funfun bí fóònù mi. wọ́n wá kọ AW ẹ̀sẹ̀gbẹ̀rẹ̀ gangan ní ká tẹ̀. tá a bá ti tẹ̀ àti gba notification nìyẹn, ìtanilólógó ní kété táwọn fúnra bá ti ń jáde tí live ń jáde, táwọn gbé sọ́ọ̀tì jáde táwọn yẹn bá ń comment ní dáhùn sí comment, ẹ̀yin ni ó jẹ́ ní àkọ́kọ́ tí ó kọ́kọ́ máa rí ọ̀fẹ́ dẹ̀ lọ́bádé YouTube ní jákọ́bọ̀ nínú àkáǹtì yín. ẹ̀yin olórí alábàákẹ́ yọ̀ọ́yá ẹ jẹ́ ká subscribe yìí ló jẹ́ ká lórí ọ̀fẹ́ àti padà sẹ́yìn notification láàfin máa ráwọn fídíò tuntun tí bá ń lọ. ẹ ṣé gan, ilé ayé wọn náà kò ní bàjẹ́, ìjẹ̀mí wa kò ní nira. ọ̀rọ̀ ti fẹ̀jú kẹ̀kẹ́. wọ́n ti múra láti gbé pásítọ̀ Agbala Gabriel lọ sátìmọ́lé. ìṣeéṣe gan bá a ṣe ń gbọ́ àlẹ́jẹ́ lè pé wọ́n ti gbé pásítọ̀ Agbala Gabriel sátìmọ́lé báyìí. wọ́n sọ̀rọ̀ ń pa 0.6 million nínú owó tí pásítọ̀ Agbala Gabriel tán ń gbà, àlẹ́jẹ́ lè tán ń gbà lọ́wọ́ pa sista Mọ́rẹ́níkejì. wọ́n wá sọ 600,000 kan pé ńlọ yá pé òun ó dá padà, pé sista Mọ́rẹ́níkejì sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n pásítọ̀ Agbala Gabriel kò dá owó yẹn padà. àwọn èèyàn kan wá dìde wọ́n sọ pé irọ́ ni, irọ́ lọmọ yẹn ń pa, irọ́ ni sista Mọ́rẹ́níkejì ń pa, ó fẹ́ bà Agbala Gabriel jẹ́ ni. ẹ rí wípé Akeem ọkọ àwọn single mother ó padà gbé rìsíptì jáde àti gbé fídíò rẹ̀ sẹ́yìn, láfi ní kẹ́ máa padà sẹ́yìn láti máa lọ àwọn fọ́nrán yẹn. bẹ́ẹ̀ bá ṣe ń wo àwọn fọ́nrán tẹ̀yìn yẹn sí làwọn fídíò tuntun yẹn ọmọ yé yín dáadáa yékéyéké, bó la ti ń bọ̀, bó la bá dé, bó la dojúkọ. wọ́n wá fà lọ, wọ́n fà bọ̀. àlẹ́jẹ́ lè bá a ṣe ń gbọ́ wọn ní pásítọ̀ Agbala Gabriel sọ wípé sàárà ló fowó yẹn ṣe, ipò kọ̀sẹ́nì kankan tó mú lágídí, kọ̀sẹ́nì kankan tó mú túláàsì o láti ná gbogbo owó yẹn láti máa dáná fáwọn ọmọ ìjọ, láti ra mọ́tò epo sínú mọ́tò láti lọ fi kó àwọn tí ó jẹun wá ń gbòòrò, láti ra epo sínú mọ́tò láti fi kó àwọn tí ó jẹun wá. tẹ́ bá kó wọn wá sínú church wọ́n tún kó wọn padà lọ sí gbòòrò, wọ́n tún gbé mọ́tò padà wá sínú ọgbà, bí kọ̀sẹ́nì tó rán pé ọmọ sanwó ẹ̀. à ń ra táyà sí mọ́tò ìjọ, à ń ra táyà sí mọ́tò pásítọ̀ Agbala Gabriel. wọ́n ní kọ̀sẹ́nì kankan tó mú lágídí, àlẹ́jẹ́ lè bá ṣe ń gbọ́ pé a sanwó epo lọ sí hospital ní agbowó oúnjẹ 100,000 200,000, pé kò sẹ́ni kankan tó mú sista Mọ́rẹ́níkejì lágídí, pé wílílẹ̀ láti inú ẹ̀ ń ló ti ń ṣe é. ṣùgbọ́n ọ̀rọ̀ ti fẹ̀jú kẹ̀kẹ́, ọ̀rọ̀ ti yàtọ̀. Akeem ọkọ àwọn single mother ó ti yarí kanlẹ̀ pátápátá wípé gbogbo owó pátápátá
gbogbo owó lápapọ̀ nísìrò rẹ̀ lápapọ̀ ẹ rí i pé fídíò tó jáde bífẹ́ la fi ní kẹ́ ẹ mọ̀ àwọn fídíò tẹ̀yìn a ní kẹ́ ẹ mú báyìí kẹ́ ẹ máa kọ iye owó tí sista Mọ́rẹ́níkejì ń sọ kẹ́ ẹ máa kọ kalẹ̀ ṣùgbọ́n àtúfà sílẹ̀ àwọn abẹ́lé yìí àwọn owó kan tó yọjú o àwọn owó kan tó yọjú ẹ mú báyìí yín ẹ mú wèé táwọn máa fi kọ kalẹ̀ láti ṣèṣirò gbogbo ètò yẹn jẹ́ èsì ní kí pásọ Àgbàlá Gabriel kọ́mọlẹ̀wọ̀n èsì ní kí pásọ Àgbàlá Gabriel kọ́mọ fàṣọ péńpé roko ọba lèmi fi ń ké mo fi ń pariwo lọ́pọ̀lọpọ̀ ìyẹn fi ń jáde ní ọgbà nímọ̀ràn ṣùgbọ́n kàkà tí bàbá yóò fi gbàmọ̀ràn kàkà tí bàbá yóò fi rìn lọ́nà tọ́tọ́ ẹ rí wípé agídí inú ni bàbá yìí ń lò tó sì gbẹ́kẹ̀lé wípé àwọn tí ń dáwó fóun sì wà ń bẹ́ẹ̀ wọn lè kó lẹ́yìn òun báwọn tó ń dá mílíọ̀n tó ń dá fóun látòkè òkun látòrílẹ̀-èdè yìí pé wọ́n sì wà ń bẹ̀ bí àbà wọ́n wà ń bẹ̀ bí ẹrù fóun ẹ rí i pé gbogbo bí gbogbo wa ṣe ń pariwo tá à ń gbà nímọ̀ràn bó ti fẹ́ ṣe anifásírì ńlọ́jẹ òun lógún ńlọ́kàn gbẹ̀gbọ̀n àlàáfíà sista Mọ́rẹ́níkejì kọ̀ọ̀kan àlàáfíà àwọn tó kójọ sínú igbó kọ̀ọ̀kan lèmi fi ń sọ fún wa wípé ajá tó máa sọnù ẹni gbọ́ fèrè ọdẹ ajá tí ó sọnù ṣẹ́ o ẹni gbọ́ fèrè ọdẹ ajá tí ó sọnù ẹni gbọ́ fèrè ọdẹ ajá tó máa sọnù o ẹni gbọ́ fèrè ọdẹ àní ajá tí ó sọnù ẹni gbọ́ fèrè ọdẹ ajá tó má sọnù o ẹni gbọ́ fèrè ọdẹ ni ló mú wa pariwo ni ló mú wa ń ké kíkankíkan torí pé kọ́rọ̀ mọ́ bá fẹ́jú kẹ́kẹ́ kọ́rọ̀ kọ́ mọ́ bá fẹ́jú kẹ́kẹ́ ṣùgbọ́n bí tọ́rọ̀ dé dúró yìí ọ̀rọ̀ ti fẹ́jú kẹ́kẹ́ ọ̀rọ̀ ti fẹ́jú kẹ́kẹ́ ó ti tayọ bá a ṣe ń rò ó ọwọ́ ti ba pásọ Àgbàlá Gabriel ọwọ́ ti ba Gébú wọ́n ní Gébú ọ̀dà 4 million naira padà fún sista Mọ́rẹ́níkejì pé gbogbo owó tí wọ́n gbà pátá pé kí ni jẹ́ 600,000 kí ni jẹ́ 100,000 ó fún wa lówó oúnjẹ kí ni jẹ́ 250,000 mo fẹ́ náà ní pati prophet Taiwo kí ni jẹ́ bẹ́ẹ̀ kí pásọ Àgbàlá Gabriel kó wo gbogbo receipt tí wọ́n ti fi gba owó lọ́wọ́ sista Mọ́rẹ́níkejì káwọn kan sírù ẹ̀ fúnra wọn almost 4 million naira ìlówó jẹ́ wọ́n ti gbọ́dọ̀ dá owó yẹn padà ní kíákíá ní wàrà ń ṣèṣà ní kíákíá ni o ní wàrà ń ṣèṣà bí kì í bá ṣe bẹ́ẹ̀ pásọ Àgbàlá Gabriel yóò fi aṣọ péńpé lóko ọba ẹ rí i pé mò ń pariwo látijọ́ yìí ẹ rí i pé mò ń gba bàbá yìí nímọ̀ràn ṣùgbọ́n fẹ́ owó kó sí bàbá yìí lójú ju àlàáfíà àwọn ẹni tí tó lóun ṣèrànlọ́wọ́ fún lọ ìfi owó ara rẹ̀ bóun ó ṣe rówó bí ó ṣe rówó kó jẹ bí ó ṣe lówó lọ́wọ́ ọjẹ́ lógún gan dẹ́ẹ̀ jẹ́ ká wá wo tó wà nílẹ̀ yìí gangan ẹ wo single mother ọkọ àwọn single mother ẹ rí i pé bàbá yìí Ọlọ́run gba ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ takuntakun àlẹ́jẹ́ lè bá a ṣe ń gbọ́ wọ́n ti rówó sista Mọ́rẹ́níkejì pé wọ́n ti rí 13 million pé ìṣeéṣe gan kún ó ti rówó tó kù 2 million tí a tún sọ pé láftà sọ́jírì owó tẹ́ mọ̀ fi tọ́jú ara rẹ̀ kọ́lọ̀ ń jẹ́ kó ṣe láṣeyè kó ṣe láṣelà kó ṣe láṣeyege àmì àṣẹ àmì kọ́lọ̀ má jẹ́ kó gbàbẹ̀ lọ àmì àṣẹ kọ́lọ̀ ń jẹ́ kó ọba ṣe láṣeyè àṣeyege bẹ́ẹ̀ náà ló máa rí àmì àṣẹ. fídíò tẹ́ wá fẹ́ wò yìí gẹ́gẹ́ bí mo ti máa ń sọ fún wa wípé gbogbo ẹnikẹ́ni tójú bá kán tó bá ilé fò gbogbo ẹnikẹ́ni tójú bá ti kán tó fò bẹ̀rẹ̀ tó bẹ́ sídìí ẹ̀ǹdì àbọ̀ bẹ́ sàárín kí olúwa rẹ̀ mọ̀ wulẹ̀ wò fídíò yìí kọ́ máa wò rárá nítorí pé irú ẹni bẹ́ẹ̀ fa àkókò ṣòfò ó fowó jóná fi dátà jóná lèmi fi sọ fún wa pé fídíò tèmi ń gbé jáde a ò gbé jáde láti sọ̀tẹ̀ anybody a ò gbé jáde láti pín ẹnìkan lé àti gbé jáde láti tàbùkù bẹ́ẹ̀ nìkan a ò gbé fídíò jáde láti tàbùkù ká chọ́ọ̀chì kan o láti mú fún chọ́ọ̀chì kan lóyún ìyè lójú rere ṣùgbọ́n ohun tó ń ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀kan èjì ohun tó ń ṣẹlẹ̀ táwa ń fetí gbọ́ tá à ń fojú rí àlẹ́jẹ́ lè tá à ń gbọ́ káàkiri ńlá wa ń gbé jáde kí wá tó ṣe torí àwọn tó ṣẹlẹ̀ sí gẹ́gẹ́ la fi ń gbé jáde torí àwọn tí ò ṣẹlẹ̀ sí kárí ká fi kọ́gbọ́n ká gbọ́ ká fi kọ́gbọ́n ká ní ọmọ bàjẹ́ sọ́fìn ìdí nìyẹn rí pa tẹnumọ́
ẹ bá wa share fídíò yìí lógúnlógún, ẹ bá share lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ bá share rẹ̀ kó lọ kó rìn jìnnà débi tó yẹ kó dé. Èsì ni kí pásítọ̀ Agbala Gabriel kó má padà faṣọ péńpé roko ọba. Fídíò tẹ́ wá fẹ́ wò yìí ó pín sí ìpele 5. Mo fi sọ pé fídíò tèmi kọjá bẹ́ẹ̀, ó kọjá bẹ́ẹ̀, àwòkọ́gbọ́n ni, àwòkọ́gbọ́n àwòmúlàká ìjáde. Fídíò téèyàn owó tílé ayé yóò fi tòrò, fídíò téèyàn owó tí ò fi ní bọ́ sínú kòtò àsárà, kòtò ayérayé, tí ò fi ní bọ́ sínú alágbálúgbú omi lèmi ń gbé jáde. Àwọn àgùn kan wà, àwọn bloggers wọn ò gbé àwọn àárín yẹn jáde rárá, òun lèmi yànnàná ni mò ń gbé jáde fún wa lẹ́kùnrẹ́rẹ́, lẹ́kùn dẹ́mdẹ́m. ẹ̀rí pé mo sọ fún wa pé mi ò ní gbé wa lábọ̀, ẹ̀kún dẹ́mdẹ́m tí ọmọ ṣẹ́ kalẹ̀ tààrọ̀ ọgbọ́n kọ́ tá ayélujára ìmújáde ọgbọ́n tá a fi lólé ayé wa tá a fi ní jèsí kòtò. Àwọn tó jèsí kòtò kí lọ́dà àbáyọ fún wa tó fi rọ́dà àbáyọ ní pápápá. ẹ wá nìyẹn fídíò tá a fẹ́ wò yìí ó pín sí ìpele bíi 5. a rí wípé owó tí pásítọ̀ Agbala Gabriel ń gbàjọ fáwọn èèyàn tí wọ́n ń dá yìí, ẹ má jẹ́ ká tara wa, oní 1 naira gandá ń bẹ̀. ẹ rí ìdí rẹ̀ bí fídíò yìí, ẹ rí ìdí rẹ̀. ńlá wa fi ń bẹ pásítọ̀ Agbala Gabriel wípé kó túbá. tákọ́ bá ti túbá lọ́wọ́ àwọn èèyàn ni tó túbá lọ́wọ́ àwọn tó sẹ́ẹ̀rí pé ọ̀rọ̀ yìí ò ní le koko tó báyìí, kò ní le. ta ní bẹ tí ò lè ṣẹ̀ láyé, ta ní bẹ tí ò lè ṣẹ̀ṣẹ̀ gbé. ṣùgbọ́n tí wọ́n wá takú jálẹ̀ wípé òun ò ṣẹ̀ṣẹ̀ gbé o, kò sẹ́nìkan tó lè kọ̀rẹ́tì òun, ajẹ́pọ̀ ní nǹkan kan tí ń lò, ẹ ó sì tún gbàṣírí yẹn náà. gbogbo àwọn tí pásítọ̀ Agbala Gabriel tí ń ròyìn àlẹ́jẹ́ lè po kó bá sùn fáwọn ni àbí kírun wọn tó gba chọ́ọ̀chì míì lọ o. ní chọ́ọ̀chì tó dáa tí wọ́n fi tọkàn sí lọ́n, tí wọ́n fi tọkàn sí Kristi, kí wọ́n bá wọn ré ègún kú òun bẹ́ẹ̀. bí kì bá ṣe bẹ́ẹ̀ ó ti lo kádàrá wọn, àlẹ́jẹ́ lè bá wọn ṣe ń gbọ́. ẹ rà sí rẹ̀ bí fídíò yìí. àsáwọn 1 naira náà ń dáwó, ohun túra náà ń dáwó. ẹ rà sí rẹ̀ bí fídíò yìí. dẹ́ owó tí pásítọ̀ Agbala Gabriel gbà gangan tó fi jẹ́ bóyá 3.9 million ní kásápé 4 million. ẹ wá gbọ́ sí ìró rẹ̀ níbi fídíò yìí. mo sọ pé gbẹgẹdẹ gbiná, ẹlẹ́hàá jáwé, àkàrà tú epo lọ́ba tán. èsì ní kí pásítọ̀ Agbala Gabriel kó má faṣọ péńpé roko ọba. èsì ní kó má faṣọ péńpé roko ọba ní mú káwọ́ pariwo. ẹ ó rà sí rí owó tó gbà lọ́wọ́ sista Mọ́rẹ́ni kejì. ṣé pẹ̀lú ìdùnnú láti ìfi ń kówó sílẹ̀ pẹ̀lú ẹ̀rín ọ̀tàyàyà, ẹ rí níbi fídíò yìí. ṣé pẹ̀lú ẹkún tí ń wọ ẹkún mu bíi gàrí, tí ń wu lábẹ́ aṣọ, tí ó fẹ́ káwọn èèyàn mọ̀, ṣé nípa ìpayín keke ni ló fi ń kówó ìkalẹ̀ fún pásítọ̀ Agbala Gabriel? ẹ rí níbi fídíò yìí, ẹ ó rí níbi fídíò yìí. ǹjẹ́ àwọn tó jẹ́ pásítọ̀ ẹgbẹ́ rẹ̀ àtẹ̀lẹ́pọ̀ ń pásítọ̀ báyìí àlepẹ̀ bọ̀tà àwọn pásítọ̀ rere, àwọn pásítọ̀ rere tí wọ́n fẹ́ kí iṣẹ́ rere tí Kristi ṣe kalẹ̀ kó bàjẹ́, láwọn iṣẹ́ rere tí Kristi ti ṣe kalẹ̀ tí wọ́n fẹ́ kó dàrú, kí lè rò ọkàn wọn lórí pásítọ̀ Agbala Gabriel. ṣé wọ́n kún pásítọ̀ Agbala Gabriel ni àbí wọ́n yànnà náà ọ̀rọ̀ fún kó sì rìn, kó sì wà wù, kó sì ṣe, ó sì kọ̀ láti túbá. ó kọ̀ láti wá ìforíjì lọ́dọ̀ àwọn tọ́sẹ̀, pàápàá jùlọ gbogbo ọmọ Yorùbá pátápátá, káàkiri ọmọ aráyé pátápátá, kó túbá lọ́wọ́ wọn. ẹ̀rí pé Bayi kọ̀ kó túbá. wọ́n ní kàkà bẹ́ẹ̀ rẹ́kọ́ọ̀dù ní ń gbé jáde tí ń ṣépè tí ń bú everybody, ara ẹ̀ ní ń bú, orí rẹ̀ lè pé ọ lọ. àmì àṣẹ àfi kó rí pé ń kó ń bẹ̀. ẹ wá rí yẹn, ẹ mọ àjẹ ká fàágùn, ẹ mọ jẹ kí n bẹ gbogbo ẹ tán. lèmi fi máa sọ wípé fídíò tèmi àfi ká tẹ̀lé kẹ́jẹ́ ká wò láti bẹ̀rẹ̀, ká mú láti bẹ̀rẹ̀, ká má fò ká wá wò dópin. a ó rí ẹ̀kọ́ gidi kọ́nu fídíò. gbogbo ẹnikẹ́ni tó bá fò fowó jóná ni, gbogbo ẹnikẹ́ni tó bá ti fò ó fà kókó ṣòfò, ó jó dátà ná, kó sì fẹ́ kàn máa wo fídíò yìí bá sì pè é. èmi ọ̀kan ṣe fídíò lásán o, wọ́n ń ṣe fídíò kọ́lá fi ń ṣe fídíò. gbogbo ń táwọn bloggers ọ̀fọwọ́ kàn rárá, gbogbo ibi tí wọn ò dé ilé mi yẹn nàná ilé ń gbé jáde. àwọn ẹ̀dọ̀kí rẹ̀ àpamọ́ òkun, àwọn fùkú ilé mi ń gbé jáde fún wa kó yé wa dáadáa, ká mọ̀ bá tó lólé ayé wa, ká fi kọ́gbọ́n, ká fi ṣe làákàyè. ẹ̀yin tẹ́ ti subscribe sórí channel yìí, ẹ̀yin tẹ́ ti ń wo fọ́nrán bọ̀ tipẹ́tipẹ́,
pẹ̀lú ẹ̀yin olóyè aládùúrákẹ́ yẹn àti ilé ayé ti da tọ́nà yín òyìn tọ́yọ̀ ọ̀nà yín ò ní dàrú tẹ́ ò ti subscribe bóyá àwa méjèèjì jẹ́ ká subscribe ẹ wo fídíò yìí pátápátá nísàlẹ̀ lọ́wọ́ ọ̀tún ẹ̀ dìtẹ́ kọ subscribe sí SUBSURIBE ẹ jẹ́ kára fìkà tẹ̀ lórí báyìí yóò parada yóò di subscribe SUBSURIBED yóò gbé dísẹ́ yóò gbàgbó sẹ́gbẹ̀ẹ́ jẹ́ ká fọwọ́ ti aago yẹn yóò parada yóò wá da aago mẹ́ta yóò wá tó wá látòkè wá sálẹ̀ ètò wà lókè pátápátá tí wọn kún ní dúdú tàbí funfun bíi fóònù mẹ́ẹ̀ wọn kọ AWS ẹgbẹ́ rẹ̀ òun gangan ni ká tẹ̀ tá a bá ti tẹ̀ notification nìyẹn ìtanilólógó nìyẹn ní kété táwọn fọ́nrán bá ti ń jáde táwọn fídíò ń jáde sísọ́ ti ń jáde tá a wà lórí live táwọn èèyàn ń comment and reply to comment ohun gbogbo tó bá lè kó máa ṣẹlẹ̀ lórí channel àwa ní ọ̀jẹ̀ ni àkọ́kọ́ táwọn kọ́kọ́ máa rí tí ó máa balẹ̀ sọ́dọ̀ wa gíjà a ní dààmú ká torí àsì ní wa ọ̀fẹ́ ní ọmọ wa sọ́dọ̀ wa YouTube sì ní jákọ́bọ̀ nínú àkáǹtì yín ẹlẹ́mọ̀ gbádùn ẹ̀ lọ́fà ẹ̀ẹ̀kan dẹ̀ ni àwọn tá a bá ti subscribe tẹ́lẹ̀ tá a ti tẹ notification button ẹ̀ẹ̀kan ni o wọ́n yìí tẹ́lẹ̀ méjì ọ̀fẹ́ dẹ̀ ló bá dé àwọn tá a bá ti wá ṣe ọ yẹ jẹ́ ká ṣe é sìn yìí ilé ayé wọ̀ náà kò ní bàjẹ́ ìjẹ̀mú wa kò ní náà tó ti da inú ọ̀rọ̀ wò ní dàrú o ntọ́kù díẹ̀ bí bàtà ti ń ta oníkálukú lẹ́sẹ̀ náà bọ́ yóò bá bomi ìtura sí àníjá sọ́fìn ayé àníjá sí kòtò ayé àmì àṣẹ ọ̀yá ẹ wá tẹ̀lé mi ká lọ ká wo àwọn fídíò yìí ní sísẹ̀ntẹ̀lé. ẹ wò mí ẹnìkan ní kí la lè filẹ̀ mọ́mì bó ṣe 1000 ntí ò bá kéré jù èèyàn máa gbé nǹkan. ẹ wò mí ẹnìkan ní kí la lè filẹ̀ mọ́mì bó ṣe 1000 ntí ò bá kéré jù èèyàn máa gbé nǹkan. ẹ wò mí ẹnìkan ní kí la lè filẹ̀ mọ́mì bó ṣe 1000 ntí ò bá kéré jù. They were dragging Gabriel. He's there with me. So that guy, they all came after us. So envy him. Envy was. What do I want to envy him? He said, remember that Lord said he doesn't have member. We told him that he said that people are going to the war. Some eating poison. One look at that message. You see elephants. Immediately you started looking for popularity against the will of God. You are far. Do you think that this set of people that you call pastor only have interest in sleeping with me? No. This set of people that you call pastor only have interest in sleeping with me. No, it is not about interest in sleeping with them. We have to sacrifice something for their demon idols. That is what I told them. Any one of them that they have slept with, except they go and meet where Christ is and pray for them. Let them with billions, they will cry none. Trace our way back to God. They were dragging Gabriel. He's there with me and they're happy. Until low one, not two, not three. People are so daft. I believe that. I want to sleep. Someone that I've not seen you before. Someone said, people just believe that. When you just say, hey, I'm doing foundation. Oh yeah, and it is I say, hey, come on, so. People will just be collecting money for you. They are not donating freely. It was a power that dragged them. Just of people who just donated without smoke. They put the crowd. Do you think that the crowd just come? What can I lose? Those people that will go. They are fools. Refuse to give their life to Jesus Christ. They were dragging Gabriel. He's like with Agbala Gabriel. Fine. Ó ti sọ pé ọmọ yẹn ó willingly fún yín lówó ní church yìí ni. Jọ 600,000 tó yá lọ́wọ́ aláàrẹ̀ kọ́. Ẹ̀yin èèyàn receipt 600,000 yẹn. Dàmọ́lá àbí kí lórúkọ ẹ̀ Gabriel Dàmọ́lá òun lórúkọ ẹ̀ wò lókè òun nìyẹn. Come and explain to Nigerians. Kí lè tó fi já 600,000 lọ́wọ́ kejì. Mo ti accept ní pé gbogbo àwọn owó tó kù 850 owó táyà owó oúnjẹ 750 gbogbo ẹ̀ mo ti accept báyìí ní pé ó willing ní ṣe yẹn but 600,000 tó dá yẹn tó já lọ́wọ́ ẹ̀ ó máa dá padà John torí Ọlọ́run you need to come out now ṣe bó ti jáde sọ̀rọ̀ ní pé ọmọ yẹn ṣe sàrà ni ó máa wá bọ́ tàǹsìn wá explain 600,000 tó já lọ́wọ́ ọmọ yẹn tó bá fi lè explain ìjà ẹ̀mí àti ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o Gabriel ìjà ẹ̀mí àti ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni so guys this is the receipt. Gbogbo yín tó ẹ̀dá sọ pé lady yẹn parọ́ kò lè jẹ́ bẹ́ẹ̀ receipt mo ti post sí yín lókè yẹn òun nìyẹn ẹ ṣé gan. So Agbala Gabriel according to the line tí mo ṣe sórí 4 million tẹ́ gbà yẹn ẹ máa san owó lówó padà ó máa san mi ò ní gbà you have to do the needful you have to pay that lady the money. I actually raised 3.1 million for her today guys. I raised 3.1 million naira on my platform today.
So hopefully tomorrow I'm to dáwó náà lọ́la náà. Owó lady yẹn á pé fún surgery yẹn. So a big thank you to everybody that supported her today. God bless everyone. Gabriel, Agbala Gabriel àbí Agbala kú. O kọ́ ṣọ́ọ̀ṣì onígi, o máa káwọn àgbàlagbà o kó wọn sí church nínú òtútù. Ilẹ̀ ẹlẹ́ làwọn èèyàn sùn sí. Ó dẹ̀ ń pera ẹ ní ìwọ̀nṣẹ́ Ọlọ́run. Ìwọ̀nṣẹ́ Ọlọ́run àbí ìwọ̀nṣẹ́ ẹkú. Ìwọ ọmọ 32 years tó ń ṣe bí àgbàlagbà. Àlàyé 4 million tó gbà lọ́wọ́ ọmọ yẹn ó máa san. Kò sí bá bálá kó ẹ tó máa bá mi sọ. Mi ò ní dákẹ́ and nobody is going to buy my silence. Ẹ̀yin ò lè ọlẹ́. Pastor òfò, pastor àdánù. Ta ló pè ẹ́? Ta ló pè ẹ́ bó dájú o? You see that 4 million naira yẹn? Kò sẹ́ni money kò sẹ́ni tó máa bá ìsà. I will not stop. Ó dìgbà tó bá tó sọ wọn mọ́ yẹn. Ẹ̀yin ìka ẹ̀dá. Gbogbo evidence ló wà lọ́wọ́ mi. Pẹ̀lú bá ṣe máa ń bá sọ̀rọ̀ pátá tí máa wà lórí call tí máa gbọ́ conversation yìí. Gbogbo ẹ̀ pátá ni mo play ni mo ní tí máa dé play síta. Ẹ̀yin ìka òṣì. So Agbala Gabriel, according to the life tí mo ṣe. Ẹ̀dẹ̀ wá gba 3.9 nínú 8 million. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, I still need help. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi, ẹ jọ̀ọ́. Ẹ ràn mí lọ́wọ́ torí Ọlọ́run, ẹ jọ̀ọ́, I still need help. Tẹ́kọ̀ ní pé gbogbo bó ṣe ń lọ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bí ìfikọ́kọ́ pamọ́ fún èké, mo sọ fún èké bó ṣe ń lọ. Everything mo ṣàlàyé fún ọ. If èké ti fẹ́ dráàgì wọ tipẹ́tipẹ́, àwọn tíìmù wọn ló ń sọ fún èké pé kó dúró, kó ní sùúrù ní pé ṣe bówó ṣì wọlé. Ìgbà tó yá owó wọlé 1,000, 500, 2,000 ló kọ̀ wọlé. Owó gidi kọ̀ọ̀kan nígbà tó ti gba ògbó owó mi tán. Mi ò lè dìde, mo ò lè rìn, mi ò lè jókòó. Bí mo ṣe wà yìí náà mo ṣe máa wà tí bá fẹ́ yàgbẹ́, tí bá fẹ́ tọ̀, tí bá fẹ́ jẹun, mi ò lè ṣe kọ́kọ́. Owó kan ṣoṣo ló ti ṣe lára mi. Owó kejì mi ò ṣiṣẹ́. Ó ní kí ló tó wá TikTok. TikTok ló kọ́kọ́ wá o. Mo wá. Ìbí pọ̀ ni o. Wọ́n ṣe ní kó lọ káàkiri o. Ọ̀dọ̀ mi ló kọ́kọ́ wá. 13 million ló ní ìdò. 13 million. 21 million kò ń jẹ. Àti 2021 lára mi ò ti yá. Ni mo ẹsẹ̀ ń dùn mí, ẹsẹ̀ méjèèjì ló ń dùn mí. So ẹsẹ̀ méjèèjì ló ń dùn mí láti 2021. So mo ṣáà ti ń wá nǹkan tó ṣẹlẹ̀ láti gbà yẹn àti get nǹkan tó ṣẹlẹ̀. So last year láìṣẹ̀ wá get to know ní pé wọ́n dẹ̀ ní pé 13 million ní surgery tí mo máa ṣe. So reason nìyẹn tí mo ṣe wá sórí social media tí mo wá seek fún financial help. But tí mo dẹ̀ dé social media mo ń post àwọn flyers mi sórí gbogbo social media handle mi. Àwọn èèyàn dẹ̀ ràn mí lọ́wọ́ díẹ̀ but kò dàbí ìgbà tó jẹ́ wípé mi ò mọ̀yàn. So mo wá ṣáà meet AK lórí Instagram, mo lọ bá wọn ní Instagram, mo ti kọ́kọ́ message wọn ní TikTok tí mi ò rí response. So mo wá lọ sí Instagram, mo send gbogbo details mi sí wọn, mo send gbogbo videos everything bó ṣe máa ń gbé mi and everything gbogbo ẹni mo send sí AK. Wọ́n dẹ̀ rí, wọ́n wá ní kí n join ní life o. That first day wọ́n raise owó fún mi, wọ́n ní kí n lọ jẹun, ní pé kí n wà okay, nípa àwọn like bí mo ṣe rí. So lẹ́yìn ọjọ́ yẹn mo tún wá again, wọ́n tún bá mi wá owó. Wọ́n wá ní owó yẹn pọ̀, mi ò lè rí lójú kan, ní pé àfi kí n lọ káàkiri. Wọ́n tún fún mi ní list àwọn ẹni tí mo tún lè lọ bá tó lè bá mi raise owó. So from there aṣáájọ agree, wọ́n ní kí n lọ sọ́dọ̀ Ayéfẹ́lẹ́. Mo dọ́dọ̀ Ayéfẹ́lẹ́, wọ́n nípa Ayéfẹ́lẹ́ òkè ọ̀pẹ̀ ọmọ. Wọ́n tún wá ní kókè sínsù jẹ́ pé Ìbàdàn náà ni kí n try Agbala Gabriel. Wọ́n wá ní ọ̀rẹ́ mi kan tiẹ̀ mọ ìyàwó wọn rí pé kó jẹ́ kí n pọ̀ ọ̀rẹ́ mi yẹn kó júwe bẹ̀ fún mi. Ọ̀rẹ́ mi yẹn ṣáà ni mo pè tó júwe fún mi, tó dẹ̀ bá mi bá ìyàwó wọn sọ̀rọ̀. Mo dẹ̀ dé bẹ́ẹ̀. Ìgbà tí mo fẹ́ lọ AK náà lọ tún fún mi lówó mọ́tò lọ́jọ́ yẹn nígbà tí mo fẹ́ lọ sọ́dọ̀ wọn. So ìgbà tó tún fún mi everything, mo padà sọ́dọ̀ Agbala Gabriel. Wọ́n dẹ̀ ṣe fídíò, wọ́n post fídíò mi
within 24 hours mo ti rí 2 million naira láàrin 24 hours tó post video yẹn. So mo ṣáà tú ọwọ́ assign ẹnìkan fún mi ní pé ẹni yẹn ni kó kí n máa fún ní update bí owó ṣe ń wọlé. And I was being truthful to them torí pé mi ò fẹ́ nǹkan tó jẹ́ wípé tó bá padà mọ̀ ní pé mò ń parọ́ ọmọ máa bínú. So mo ń sọ òótọ́ fún wọn, iye báyìí ló ti wọlé. Ẹni tó assign fún mi yẹn wá lórúkọ ẹ̀ tó bá tún wá gan máa tún gbé fóònù mi fún ní pé kó fojú ara ẹ̀ kó fi wo owó tó ń wọlé sódà kò ní dàbí ẹni pé mò ń parọ́. So nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n wá béèrè ọjọ́ tọ́wọ́ yẹn wọ 2 million yẹn under that 24 hours yẹn. The person's name is AY, ẹni tó assign sí mi AY lórúkọ ẹ̀. Ìgbà tówó yẹn pé tó kó 24 hours tí mo ti rí 2 million ní AY wá bá mi ní pé Agbala ní kóun sọ fún mi ní pé mo máa ra fuel sí inú bus tó máa fi lọ ń gbé àwọn members wá láti ìta. Ní pé mo dẹ̀ máa tún sponsor oúnjẹ tó máa ń sè fún àwọn members every Sunday. Sorry. Emma power tap ẹjọ kẹdẹ máa kọ TikTok is so amazing because my life won't report the life for the motion. People are reporting it. So Emma bá mi type it. So mo rò pé bóyá expenses tí ò ní kọjá 100,000 naira ni. Wọ́n wá ní rárá o ní pé I will have to send 850,000 to the account. That first day wọ́n gba 850 lọ́wọ́ mi lọ́jọ́ yẹn. Lẹ́yìn tó gba 850,000 tó AY tún wá padà wá again ní pé kí n withdraw 50,000 sínú envelope ní pé kí n fún olúwa mi which is Agbala Gabriel ní pé tí wọn bá gbà ní ọwọ́ mi gan ní pé kí n ṣàfagídí fún wọn. Mo ní mo ti gbọ́. So mo wá ṣáà lọ sí wọ́n gbé mi lọ sọ́fíìsì wọn. Bàtà débẹ̀ mo dẹ̀ kí wọn, mo dúpẹ́ lọ́wọ́ wọn, mo dẹ̀ dúpẹ́ ṣe everything, mo wá fún wọn ní envelope yẹn. Wọ́n wá ní àǹtí adúrú nǹkan tẹ́ ti ṣe yẹn tó fún mi ní envelope kíní kan ẹ ti try ẹ ti gbìyànjú ẹ ti ṣe kíní kan ẹ ṣe o kíní kan wọ́n ṣàgbà owó yẹn lọ́wọ́ mi wọ́n dá mi padà síbi tí mo máa ń sùn sí. Nígbà tó tún yá wọ́n tún dé wọ́n tún ní pé mo máa san owó ilé àwọn èèyàn mẹ́ta ní pé wọ́n ní ìdówó ilé àwọn arúgbó mẹ́ta pé kí n sanwó 1,something ni mo kówó yẹn fún wọn. Lẹ́yìn yẹn wọ́n tún wá bá mi ní pé ẹnìkan ṣe mistake send 150 sínú àkáǹtì mi ní pé inú àkáǹtì olúwa mi ló fẹ́ send owó yẹn sí wá send ẹ̀ sí àkáǹtì mi ní pé kí n bá wọn pé kí n send ẹ̀ sí wọn padà. Wọ́n gba 150 yẹn lọ́wọ́ mi. Owó yẹn ṣe ń wọlé lọ ṣe ń gbà. Ó tún yá wọ́n tún ní pé àwọn wà ní program Prophet Taiwo Ojo ní pé àwọn ní 250,000 urgently kí n send ẹ̀ sáwọn. Wọ́n gba 250 lọ́jọ́ yẹn. Lẹ́yìn tó gba 250 tán wọ́n tún dé wọ́n tún ní pé kí n yá àwọn ní 600,000 wọ́n pè mí lórí fóònù kí n yá àwọn ní 600,000 naira ní pé àwọn wà ní ibì kan àwọn nídìí urgently títí ìrọ̀lẹ́ sálẹ̀ àwọn máa refund mi ní owó yẹn. Wọ́n wá ní refund kẹ̀ ẹ máa dá padà wọ́n ní àwọn máa dá padà. Mo lókè mo send 600,000 yẹn sí wọn lọ́jọ́ yẹn. Wọn ò dáwọ́ yẹn padà di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí o. Lẹ́yìn tó gba 600 wọ́n gba báàgì ráìsì. Lẹ́yìn yẹn wọ́n tún dé wọ́n tún ní pé wọ́n fẹ́ ra táyà sẹ́sẹ̀ mọ́tò Àgbàlá ní pé kí n fún wọn lówó táyà mo fi hàn pé bí owó kékeré ni. Nígbà tó máa bèèrè wọ́n ní pé iye tó bá dẹ̀ ti béèrè iye yẹn náà lọ máa gbà kò sí iye ibẹ̀ tẹ́ lè bẹ̀ kò sí iye kún tẹ́ lè sun wọn ní yọ. Wọ́n káwọn èèyàn mọ̀ pé owó ṣì ń wọnú àkáǹtì ẹ̀ tó ráwọn èèyàn wò pé owó tó ń ṣí yẹn ti ju 2 million lọ. Okay, owó wọlé owó ṣì ń wọlé mo dẹ̀ ṣe fún wọn ní update ní pé owó ń wọlé. So wọ́n gba 700,000 lọ́wọ́ mi lọ́jọ́ yẹn fowó táyà. Wọ́n wá tún ní jẹ́ kí n bẹ́ anybody communicate. Gbogbo àwọn tó wà nítòsí mi wọ́n lé wọn kúrò. Wọ́n ní pé mi ò gbọ́dọ̀ bá anybody sọ̀rọ̀ mi ò gbọ́dọ̀ bá anybody ṣọ̀rẹ́. Olúwa mi ò fẹ́ kéèyàn máa báyàn ṣọ̀rẹ́ ń bí. Olúwa mi ò gbọ́dọ̀ ká obi tó ti ń báyàn sọ̀rọ̀. Wọ́n mọ bínú ni wọ́n mọ sọ̀rọ̀ ni àbúfẹ́ kọ́ lé ọlọ́lé ni wọ́n bẹ́ẹ̀ ní kankan sọ̀rọ̀ wọ́n bẹ́ẹ̀ ní kankan ṣe kíní wọ́n ṣáà máa disturb mi. Lẹ́yìn yẹn wọ́n á tún dé Àgbàlá broke kí n send 150 wọ́n máa gbà wọ́n á lọ.
mo wá fẹ́ lọ sí hospital pé kí n lọ fún check up àti àwọn test tí mo fẹ́ ṣe ní pé kí n lọ ṣe. Mo wá sọ fún wọn pé òun fẹ́ lọ sí hospital ní ọjọ́ báyìí o. Wọ́n wá ní pòkè ní pé àwọn máa tẹ̀lé mi, àwọn máa ṣe fídíò, àwọn máa lè post fídíò yẹn láti sọ fáwọn èèyàn ní pé mo ṣì ní ìdí owó sí, ní pé kọjọ kọ́ ṣì máa send owó sí. Mo dẹ̀ lókè wọ́n ní mọ́tò mẹ́ta làwọn máa gbé lọ síbẹ̀, ní pé mọ́tò ti tà wọ́n, mọ́tò àwọn protocol rẹ̀, èmi àtàbúrò mi máa wà nínú church bus. Wọ́n lèmi ni mo máa ra epo sí mọ́tò mẹ́tẹ̀ẹ̀ta. Wọ́n gba 500,000 lọ́wọ́ mi owó epo. Lẹ́yìn tó láti Ìbàdàn sí Babcock ni wọ́n ti gba 500,000 naira yẹn. Lẹ́yìn tó gba 500,000 tán, ọjọ́ yẹn mo ké mi ò rẹ́ anybody bẹ̀ mí, mi ò rẹ́ni tí mo lè bá sọ̀rọ̀, mo ṣáà ń ka sára bẹ́ẹ̀. Nígbà tí a wá fẹ́ wá lọ sí Babcock, ọyọ́ ta fẹ́ lọ sí Babcock gangan ló bá gbé mi sí inú mọ́tò. Mo bá rí pé mọ́tò méjì la fẹ́ gbé, which is mọ́tò tí èmi wà àti mọ́tò tí Agbala Gabriel máa wọ̀. Mo wá ń béèrè lọ́wọ́ ọ̀kan lára àwọn pásítọ̀ wọn pé ṣebí mo wó epo mọ́tò mẹ́ta lẹ gbà lọ́wọ́ mi, wá ìtẹ́ ṣe wá gbé mọ́tò méjì. Máa yẹn wá ní pé mọ́tò tó yẹ káwọn protocol gbé yẹn ní pé kò sí táyà ń bẹ, pé táyà mọ́tò yẹn ò dá. Mo ní ṣe bẹ́ẹ̀ ti gba 700,000 owó táyà lọ́wọ́ mi tẹ́lẹ̀. Wọ́n wá ní pé ìgbà táwọn ra táyà yẹn àwọn fi ẹsẹ̀ méjì sí inú sí mọ́tò àwọn protocol, àwọn fi ẹsẹ̀ méjì sínú bus tó fẹ́ gbé wa lọ yẹn. Ní pé reason yẹn táwọn ò ṣe lè gbé mọ́tò àwọn protocol yẹn lọ. Lọ́rọ̀ kan ṣá mọ́tò méjì lọ padà gbé lọ síbẹ̀. Nígbà tá a tún wá dé bá kọ́kìtọ̀, wọ́n tún wá rán PA wá bá mi ní pé kó sọ fún mi ní pé mi ni mo máa sponsor oúnjẹ, ní pé kí n send 100,000. PA wá lóhun ò lè jẹ́ irú iṣẹ́ báyẹn. Ní pé lẹ́yìn tí wọ́n ti gba 500 lọ́wọ́ mi, ní pé wá ìtọ́ tó ṣe máa fẹ́ gba owó oúnjẹ. Ní pé èlò lówó epo tọ́ra tó fẹ́ máa gbá mi báyẹn. Ìyẹn ò wá dáhùn, ìyẹn ò jíṣẹ́ fún mi. Bọ́ tún ṣe rán AY yẹn nìyẹn, AY ló tún wá jíṣẹ́. Ní pé mo ń sunkún náà lọ́wọ́ bá mi, mo faṣọ bojú ní Babcock, wọ́n gbé mi sórí stretcher. Mo wá faṣọ bojú ni mò ń ké lábẹ́ aṣọ yẹn. Lọ́wọ́ adé lọ́wọ́ fọwọ́ tọ́ mi, mo bá báṣọ kúrò lójú mi lọ́ba nìyẹn. Olúwa mi sọ pé ìwọ ló máa fún wa ní owó oúnjẹ, wàá send 100,000 owó tá máa fi jẹun. Ni mo ní ebi máa pa yín kú o, níbo ni kí n ti rí? Lọ́ní yẹn AY wá nìyẹn ní pé táwọn bá wọ polo Agbala Gabriel yìí, táwọn bá fẹ́ wọ tẹ̀lé yàn lọ síbì kan, ó ní iye tí ẹni yẹn máa kọ́kọ́ tẹ̀ káwọn tó kúrò nínú church premises rárá. Ní pé so èmi ni mo ní láti fún wọn ní owó oúnjẹ táwọn máa jẹ. Mo ṣàsọ fún wọn pé mi ò ní owó tí mo fẹ́ fún wọn lọ́jọ́ yẹn. Later wọ́n wá pásítọ̀ kan wá bá mi, pásítọ̀ yẹn náà ló máa ń bá mi tó bá ti fẹ́ gbowó tí bá ti yarí pé mi ní fún pásítọ̀ yẹn ló máa bá mi, ló máa bá mi sọ̀rọ̀ ní pé yẹn kéde mọ́ ṣe bá wọn kejì ọ́ọ̀fù wọn náà ni, wọ́n fi máa rúbọ náà ni, wọ́n fi máa ṣe kinní kan ni. Pásítọ̀ yẹn náà tún dé, wọ́n tún to láìnì fún mi lọ́jọ́ yẹn náà ní mọ́ ṣe bẹ́ẹ̀ má ṣe bá wọn kinní kan, wọ́n fi máa rúbọ fọ́lọ́run náà ni, ibi kan làdúró èèyàn máa ń gbà sí, ọ́ọ̀fù wọn náà ni, ìwọ náà sá lọ gbé wọn dìde, wọ́n sì jẹun, ọ̀sẹ̀ lè máa wò wọ́n rọ kọ́ mọ́ jẹun látàárọ̀, kọ́ má ṣe kinní kan. Mo tún bẹ̀rẹ̀ sí ní sunkún. Ìgbà tó yá mi ní choice, mo tún fún wọn, mo send 200,000 yẹn sí wọn. Bàtà ṣe tán, a padà sílé. Àwọn tẹ́sì tí mo ṣe 2 weeks ló yẹ káwọn result yẹn take. But wíìkì tí mo lọ ṣe yẹn náà ni result yẹn jáde. Mo wá lọ bá wọn again pé result mi ti jáde, máa padà sí hospital. Àmọ́ ẹ má kó èèyàn 50 tẹ̀lé mi bíi ti last week yìí o. Mo kọ̀ sọ pé èèyàn 50 kọ́ lọ́mú gbé tẹ̀lé mi láì pé kọ́ má gbèrò tẹ̀lé mi bó ṣe gbégbó tẹ̀lé mi ní last week. Ní pé èèyàn 2 or 3 tó máa gbé mi ó ti tó. Wọ́n wá lókè nípa àwọn ti gbọ́. So wọ́n ṣáà ní pé kí n tún ra epo sínú mọ́tò. Mo wá ní òkè èlò lepo tí mo máa rà lọ́ba tún ní 200,000. Bá ní owó ti tàn, ẹgbẹ́ mi nìṣó lọ́fíìsì wọn kí n lọ bá wọn fún ara mi kí n lọ bẹ̀ wọ́n. Wọ́n gbé mi lọ́fíìsì wọn, mo ṣáà lọ bá wọn pé ẹjọ́ dádì. Owó yìí pọ̀ ní pé ẹjọ́ owó tó ń dá fún mi yìí ó ti fẹ́ẹ̀ tán, mo dẹ̀ ṣì ní tẹ́ẹ̀sì tó pọ̀ láti ṣe. Ní pé àwọn test tí mo lọ ṣe ní last week almost 1 million ni mo ná lórí test nìkan. Ní pé kọ́ jọ nítorí Ọlọ́run pé kọ́ bá mi reduce owó yẹn 100,000 ni mo lágbára, ń tèmi lágbára 200 tó ń béèrè yẹn. Tó bá ní àǹtí ṣe torí ìrẹ̀lẹ́sẹ̀ wá ní ọgbẹ́ yín dìde ni. Ìyẹn ò mí ni mi mọ́ bọ́ sí mọ́ rí epo wọn.
mi ìmọ̀ iye tọ́mọ rẹ̀ epo mi ìmọ̀ bọ́ sí mọ́ ń sìn nǹkan wọn àwọn pásítọ̀ wọn wà ń bẹ̀ àwọn protocol wà ń bẹ̀ driver tó wa mọ́tò náà wà lórí ìdúró gbogbo wọn lọ́wọ́ à ń bẹ̀ lọ́ní ẹ̀mí ìmọ̀ bọ́ sí mọ́ ń sè àǹtí ẹ wò ẹ máa lọ tí ìjà yẹn fún wọn lówó tẹ́ fẹ́ fún wọn bò ó yẹ kówó yẹn náà lè tó àbí driver báwo ni ó yẹ kó lè tó àwọn mi ìmọ̀ bọ́ sí máa ń repo mi ìmọ̀ iye epo tó mọ̀ ń rà sí mọ́tò ń bọ̀ mọ́ kí mọ́tò mọ̀ ń jẹpo àmọ́ mi ìmọ̀ bọ́ sí mọ́ ń sè ẹ wò ẹ lọ fọkàn yín balẹ̀ ẹ lọ fún wọn lówó tẹ́ fẹ́ kíní kan ń bá padà ṣáàkì wọn pé wọ́n ṣe wọ́n dẹ̀ dá mi padà síbi tí mo máa lie down sí ó tọ́ o ló kọ̀ di like after 2 minutes driver fún ara ẹ̀ tún padà wá bá mi ní pé àǹtí 100,000 yẹn ò lè tó last week tá fẹ́ lọ àwọn ra epo 150 lẹ́yìn táwọn ra epo 150 tán àwọn sáfìsì mọ́tò àwọn dẹ̀ tún ra oil ní 48,000 àwọn náà 198 ní pé so 200 yẹn náà ni àwọn máa gbà ní pé because àwọn máa rí pé 150 àwọn tún máa sáfìsì mọ́tò yẹn again àwọn tún máa ra oil sí mọ́tò kọ̀ọ̀kan báyìí mo lókè mi ì ní choice mo tún fún wọn àti mo fún wọn lówó yẹn tán mo tún bẹ̀rẹ̀ sí ní sunkún mo tún ronú kò tó 30 minutes tí wọ́n gbowó yẹn lọ́wọ́ mi tọ́ báyìí. kò tó 30 minutes tó gbowó yẹn lọ́wọ́ mi ni wọ́n rán ìwà ìgé ìwà tẹwà ìdé ó ṣàjókòó ó ní pé òun fẹ́ rí mi mo ní kí ló ṣẹlẹ̀ kò sọ̀rọ̀ ó ṣàǹtẹ̀ fún tí lọ́ni bá bá ń gbó mi. so bí ẹwà yìí ṣe jókòó pásítọ̀ kan wá dé pásítọ̀ yẹn wá ń bẹ̀rẹ̀ pé ṣé ẹwà yìí ti sọ fún mi kan tó fẹ́ sọ ẹwà yìí wá ní rárá ní pé ọ̀rọ̀ yẹn wúwo lẹ́nu òun mọ́ bóun ṣe fẹ́ sọ pásítọ̀ yẹn bá ní pé ó máa sọ náà ni kò ní choice ó wá ní ṣe fàgbàlagbà lẹ́yẹ yóò dẹ̀ sọ pásítọ̀ yẹn ní ṣé òun lọ ránṣẹ́ ni òun kọ́ lọ ránṣẹ́ náà máa yẹn ṣàlọ́ pásítọ̀ yẹn tún wálé lẹ́ẹ̀kejì ó lóun ò tí ì sọ́sẹ́ pásítọ̀ yẹn tún padà igi ẹlẹ́ẹ̀kẹta pásítọ̀ yẹn wá dúró kó wá lọ́mọ ìwà ní nǹkan tó ṣẹlẹ̀ ní pé olúwa mi nípa àwọn broke mo lémi náà broke mi rẹ ní fún mi lówó ní pé kí n jọ kí n fún wọn ní ẹyìn owó kíní kan mo níbo ni kí n ti rí ó ní mi ò lówó o ó bá ní kí n má sọ bẹ́ẹ̀ kíní kan ní pásítọ̀ yẹn náà bá ní ọyẹ kejì má sọ pé ò lówó olúwa mi ń béèrè owó lọ́wọ́ ọmọ ọ̀jọ́ rárá ó lè kọ́ wá bẹ́ẹ̀ ni kíní kan ọ́ fún wọn náà ni kò sí nǹkan tó lè ṣe ọ́ fún wọn náà ni this is not the time fún ẹ láti opt out ni mo ní ṣé ó dìgbà tí owó ọwọ́ mi bá kù 200,000 kí n tó opt out ni àbí kí lẹ̀ sọ lónìí yẹn kí n má sọ bẹ́ẹ̀ owó yẹn máa pé kinní kan kì í ṣàfún wọn lówó tó fẹ́ kì í ṣe kinní kan mo ní èmi ò ní owó mo wá fi ìjẹ̀bú sọ fún ay dípò mi fẹ́ ní kọ̀ọ̀kan nínú church wọn mọ́ nígbà tó ní pé ó lè ní gbogbo wọn scam ni wọn ó ṣàníyàn ní pé kí n má sọ bẹ́ẹ̀ kinní kan ní pé bó tiẹ̀ pé any amount tí bá ní this time around kí n fún bí ò tiẹ̀ ju 50,000 wọn á ní ay lẹ́nu yín bí ò tiẹ̀ ju 50,000 mo lẹ́yìn tó jẹ́ pé ṣe lè máa mandate mi ní pé iye báyìí ni mo gbọ́dọ̀ send nísìnyí ó ti wá di ní pé bí ò tiẹ̀ ju 50,000 mo níṣẹ́ yìí náà ti rí pé àṣejù yín ó ti wọ́ kínní mo ní mi ò lówó tí mo fẹ́ fún yín mo dẹ̀ máa stand on it pé mi ò lówó kankan láti fún yín mo lémi náà broke mi rẹ ni fún mi lówó mo ní tó bá jẹ́ wípé báwọn èèyàn ṣe ràn mí lọ́wọ́ lèmi náà ṣe náwó yáfìyàfù owó ò ní kún kankan lọ́wọ́ èmi náà má ti náwó tán ó ṣàníyàn ní pé kí n má ṣe bẹ́ẹ̀ next thing tó máa sọ
ṣé mi mọ̀ pé Agbala ní right láti yọ fídíò anybody kúrò lórí page ẹ̀. Mo wá ní so ìtorí pé mo decline just one request out of the numerous requests tẹ́ ń gbé wá fún mi. Pé ṣé torí ẹ̀ lẹ ṣe ń threaten mi pé Agbala ní right láti yọ fídíò mi. Mo ní tó bá fẹ́ yọ kó yọ. Tó bá fẹ́ yọ kó yọ. Mo ní mi ò ní owó kankan tí mo fẹ́ fún yín. Mo ní kódà tó bá jẹ́ wípé eléyìí ni Agbala máa fi lé mi kúrò nínú church yín lálẹ́ yìí, kẹ́ tètè lé mi máa lọ. Mo nítorí pé mi ò ní owó kankan tí mo fẹ́ fún yín. Wọ́n ṣàbá mi fà lálẹ́ ọjọ́ yẹn, mi fún wọn lówó kankan. Ọjọ́ kejì a lọ sí hospital. Bá ṣe dé lálẹ́, mo dẹ̀ pé why, mo pe pastor yẹn náà ní pé mo fẹ́ lọ ṣe test lọ́la o ní 8 o'clock. But mi ní 200,000 tí mo fẹ́ fún yín lówó mọ́tò. Mo ní mo ti reach out sí ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi kan, ó ń bọ̀ wá gbé wa, èmi àtàbúrò mi. Ó máa gbé wa lọ sí hospital, ọdún ẹ̀ la máa lọ sùn lálẹ́. Á gbé wa lọ sí hospital láàárọ̀ la, á dẹ̀ dá wa padà tá bá ti ṣe tán. Mo ní but mo máa kó díẹ̀ nínú àwọn ẹrù mi dání. Pé díẹ̀ nínú àwọn ẹrù tí mo fẹ́ kó dání yẹn máa kó sílẹ̀ ní ilé torí pé àwọn ẹrù tá gbé wá síbí báyìí ó ti pọ̀ jù. Wọ́n dẹ̀ lókè kò sí wàhálà. Alẹ́ ọjọ́ yẹn mo dẹ̀ ṣe bolt. A kúrò ní church yẹn. Bàtà fẹ́ kúrò ní church Agbala wà ń bẹ̀ tó ń wò wá báyà tèmi àtàbúrò mi. Ó ń rí wa bá ṣe ń gbé ẹrù. Bó ṣe gbé mi láti ibi tí mo máa ń sùn sínú mọ́tò, gbogbo ẹ̀ ló ń wò. He did not ask us anything. Wọn ò bá wa sọ anything, wọn ò béèrè kankan lọ́wọ́ wa. Bó ṣe ń wò wá lélẹ̀ títí tá fi kúrò ní church yẹn lálẹ́ yìí. Nígbà tó máa wá di ní ọjọ́ kejì, a lọ sí hospital, a lọ ṣe test. Báyé ṣe tán, AK kọ́ pè mí ní pé kí ni page Agbala, mo sọ fún wọn. Wọ́n ní káwọn má parọ́ fún mi, wọ́n ti yọ fídíò mi. Mo ní yọ fídíò mi báwo. AK ní kí n lọ check bí AK head call èèyàn mẹ́ta ló pé. Sorry, let me chip in on that part. Ìjọ tí mo ti sọ fún yẹ kó kúrò ní church yẹn, I've been on his page. Mo ti ń ṣọ́ page Agbala Gabriel. Àtijọ́ tí mo ti ní ó gbọ́dọ̀ kúrò ní church yẹn. Ever since then, mo ti ń ṣọ́ page yẹn. Mo fẹ́ wo the next thing tí wọ́n máa ṣe. She doesn't even know that what's your video. Mo kàn pin ni mo á pè mo ní àǹfà ẹni turn off ṣáwọn yẹn ṣì ń send ó ní no. Wọ́n ní okay fine, mo ń bọ̀. Màá pè é padà. Mo á lọ sí page yìí. Mo ní kí ni orúkọ Agbala yẹn again. Mo wá sọ ẹ̀ mo á dáwúkọ. Mo ṣàdáwúkọ, mo ṣà lọ sí page mo wá farabalẹ̀ jókòó. Mo stroll láti òkè délẹ̀. Fídíò arábìnrin yóò sí bẹ̀. The only video tí mo rí tó ti lọ́kẹ́ ẹ̀ pín gọ́ọ̀mẹ̀ntì wá ẹ̀pọ̀ àwọn tó sì pé kọ̀ọ̀kan. Ìyẹn nìkan ni mo rí. Mo ò tẹ̀fẹ́ kọ́kọ́ sọ fún náà. Mo calm náà. Mo pe pound, mo ní pound. Ṣé o believe pé báyìí ti yọ fídíò ọmọ ìṣá? Káwọn ní kò possible. Fáwọn ní ṣẹ́ ní orúkọ kí ni orúkọ page sọ, mo sẹ́yìn sí fáwọn náà. Lákẹ́ fáwọn náà wò orí pé kò síbẹ̀. Mo wá ṣe wàá pè fún àwọn ẹ̀kẹ́. Wọ́n ti yọ fídíò yẹn lórí page ẹ̀. Okay, that your video is no more there again. Èmi mo sọ fún torí èmi shop page yẹn ní pé fine, nǹkan báyìí ti ṣẹlẹ̀. Èmi máa shop page máa yẹn tó bá fi lè yọ á jẹ́ pé má nìyí bá pascal máa yé ni. Èmi àtàntí dára àti gbogbo wa náà láti sọ pé okay, bó ṣe kúrò bẹ́ẹ̀ yẹn náà lọ ṣe fídíò ní pé o ti kúrò ní church yẹn o. But she did help post it on TikTok, tag me. But video yẹn ò lọ viral. Mo ṣe wò kò lọ viral. But tó bá jẹ́ mi mo bá post ẹ̀ ni, ó máa lọ lórí page mi. Mo bá ṣàbà mi post ẹ̀. Ẹ̀yin wá ń pe ọmọ yìí kó delete video tẹ́yìn ṣe. But why did you delete a video on your page lórí TikTok or lórí Facebook? Ìka ìdániyìn o. Ìka ìdániyìn. Continue ọkọ mi. So wọ́n ṣàyọ fídíò yẹn lórí péjì mi. Bí náà wá ṣe fídíò ni pé mo ti kúrò ní church Agbala Gabriel, ní pé wọ́n ti yọ fídíò mi lórí péjì o. Mo ní but mo ṣì need help, ní pé káwọn èèyàn jọ kó help mi. Mo dẹ̀ pé account number mi. Nǹkan tí mo kọ sọ nínú fídíò yẹn nìyẹn. Mo dẹ̀ post ẹ̀. Kódà mo tún send ẹ̀ sí DM pastor yẹn àti DM AY so that wọn ò ní sọ fún mi nípa àwọn òrí lórí status. Mo send ẹ̀ sí wọlé DM wọ́n dẹ̀ rí.
bí ẹwà ìṣe bẹ̀rẹ̀ sí ní disturb mi ní pé kò jẹ́ kí èmi ṣe báyẹn kìlíkọ ní pé mi ìbá ti má ṣe fídíò yẹn wọ́n á ní pé kí ni reason tí ẹ ṣe máa yọ fídíò mi lórí péjì yín why tẹ ṣe máa yọ fídíò mi lórí péjì yín ní pé ẹ̀yin yọ fídíò mi lórí péjì èmi wá ṣe fídíò láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé mo ṣì need help ẹ̀yin wá ń sọ̀rọ̀ pé èmi wá ti má ṣe fídíò ṣé bẹ́yìn ṣe yọ fídíò mi yẹn ṣé ó dáa torí pé ẹ béèrè owó mo dẹ̀ sọ pé mi ò ní. ẹ dẹ̀ yọ fídíò yẹn ó wá ní ẹ ní pé kí n má ṣe bẹ́ẹ̀ ní pé mi ò bá ti má lọ báyẹn ní pé mi bá ti padà wá mo wá sọ fún pé reason tí mi ṣe padà wá ni wípé ìtorí pé ti yọ fídíò mi ni mi ṣe padà wá pé tó bá yẹ pé ẹ yọ fídíò yẹn màá padà wá bí mo ṣe parí test yẹn wípé bàbá tẹ́ ti yọ kí ni mo fẹ́ padà wá ṣe pé tó rẹ̀ ni mi ṣe padà wá mọ́ ó wá ní pé ìyẹn kò mátà ó ṣáà disturb mi lálẹ́ ọjọ́ yẹn pé kí n ṣáà yọ fídíò yẹn kúrò mi ò dá lóhùn nígbà tó tún di ní àná ó tún pè mí ní ọ̀sán àná ní pé ní pọ́rọ̀ fídíò yẹn mo ní ay ẹ lọ dá fídíò mi tẹ́ yọ ẹ lọ dá padà. Let them put their account. I'll use my other account too. Ó ní ṣé èmi instruct àwọn on what to do. Mo ní mi ò instruct yín on what to do. Èmi kàn sọ fún yín ni pé tí ẹ bá ti mọ̀ pé ẹ fẹ́ kí n bring down video. Evidences yẹn gbogbo evidences yẹn wà lọ́wọ́ mi. Gbogbo evidences ó wà lọ́wọ́ mi. Gbogbo evidence pátá wà lọ́wọ́ mi. Ó wá ní àwọn work on it. Mo ní ẹ continue láti máa work on it kí fídíò yẹn náà dẹ̀ kó máa ṣeré lórí péjì mi pé tẹ́ bá ti ready èmi náà á yọ fídíò yẹn lórí péjì mi. Ó wá ní àwọn ṣì ń bá Agbala sọ̀rọ̀ ní pé kí ó ṣe fídíò ìmí fún mi. Mo ní kó ṣe fídíò mi fún mi kémi wá sí church yín kẹ́ wá pa mí dànù. Mo lèmi àti yín kọ́ èyí tẹ́ yọ yẹ òun ni kẹ́ lọ dá padà. Ó wá ní pé mo wá lókè ẹ wo ẹ kàn yọ mí lẹ́nu ni kí ni nǹkan náà tẹ́ fẹ́ gangan ẹ sọ. Ó ní nǹkan tóun fẹ́ ni pé I should bring down the video. Mo ní ṣebí nísìnyí ẹ̀yin instruct mi ní báyìí ní pé kémi lọ bring down video. Ó ní rárá òun ò instruct mi òun advice mi ni. Mo lókè jẹ́ kémi náà wá advice yín. Ẹ lọ sọ fún ẹni tó rán yín wá olúwa yín ẹ sọ fún pé fídíò mi tó yọ kó dá padà. Tó bá ti dá padà èmi náà máa yọ fídíò mi kúrò lórí péjì mi kódà mo ní màá tún ṣe apology video fún yín màá tún bẹ̀ yín kẹ́ má bínú lé lórí. Mo ní bọ́tẹ́ bá ti lè ṣe yẹn kò sí nǹkan tó jọ mọ́ bí mo ṣe end call pẹ̀lú ẹ̀ nìyẹn. So ó tún wá pè mí mo block nọ́mbà ẹ̀ pé kó má disturb mi mọ́. Bó ṣe wà yẹn o lè tó wọn láyé yìí kò sí. People are there tó jẹ́ pé condition wọn gan ó worst ju tèmi lọ tí wọn ò ráàánú. Ọlọ́mọ yẹn kẹ́ lómi gan kú síbẹ̀ tí wọn rí ìkọ̀kọ̀. Èmi tí mo tún gàgàrí mo rí àánú mo ní parọ́ mo rí àánú gbà gidi gan níbi ibẹ̀ yẹn. Ẹnìkan ọwọ́ post ẹnìkan tó jẹ́ wípé ó ṣe operation ẹnìyẹn wọ́n ní pé bí i operation brain àbí kọ̀ọ̀kan ẹnìyẹn ò rí tó 300,000 under 24 hours àwọn èèyàn turn up fún mi tí mò ń rí owó dáadáa tówó dẹ̀ wọlé and I was being truthful wípé mi fẹ́ kẹ́ sọ̀rọ̀ ní pé bóyá kẹ́ regret ní pé ẹ ràn mí lọ́wọ́ àbí anything ẹ̀dẹ̀ wá gba 3.9 nínú 8 million. Ẹ wo ẹ jọ̀ọ́ torí Ọlọ́run I still need help ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ I still need help. Tẹ́kọ̀ ní pé gbogbo ṣe ń lọ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mi fi kọ́kọ́ pamọ́ fún èké mo sọ fún èké bó ṣe ń lọ everything mo ṣàlàyé fún ọ if èké ti fẹ́ dáàgì wọn tipẹ́tipẹ́ àwọn tíìmù wọn ló sọ fún èké pé kọ́ dúró kọ́ ní sùúrù ní pé ṣe bówó ṣì wọlé ìgbà tó yá owó wọlé 1,500 2,000 ló kọ̀ wọlé owó gidi kọ̀ọ̀kan nígbà tó ti gba ògbówó owó mi tán. Mi ò lè dìde mo ò lè rìn mi ò lè jókòó bí mo ṣe wà yìí náà mo ṣe máa wà tí bá fẹ́ yàgbẹ́ tí bá fẹ́ tọ̀ tí bá fẹ́ jẹun mi lè ṣe kọ́kọ́
owó kan ṣoṣo ló ti ṣe lára mi owó kejì ló ṣiṣẹ́. Kí ló tó wá TikTok ló kọ́kọ́ wá o. Mo wá. Pọ̀ ni o wọ́n ṣe ní kó lọ káàkiri o. Ọ̀dọ̀ mi ló kọ́kọ́ wá. 13 million ló ní ìdò 13 million kò ń ṣe 1 million kò ń ṣe 2 million kò ń ṣe 3 million. Ó dẹ̀ wà in pain so ó ní láti lọ káàkiri láti raise owó tó need. Ẹjọ́ torí ọlọ mo kì í sún kó sọ̀rọ̀ lójú mi pain all the time ni ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́ torí ọlọ ẹ ṣàánú mi. Àwọn lẹ́tí gbọ́ o, ẹ̀yin dábàá fẹ́ dá sí báyìí. Ẹjọ́. Máa bọ̀ lókè. Ẹjọ́ torí ọlọ ẹjọ́ ní ọmọ ti sọ ẹjọ́ ràn mí lọ́wọ́ ẹjọ́ owó tí mo wá ṣe pọ̀ ó sì pọ̀ ẹjọ́ ẹjọ́ torí ọlọ ẹ ṣàánú mi ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́. 1,000, 2,000 ló sì lọ ń gbé ẹjọ́ tó yẹ iye tẹ bá mi tẹ bá fi support ẹ kó lè ṣe sójú ẹ. Ọdún tó ti dé mi. Ẹjọ́ torí ọlọ please. Tìmùtínú mi ti ń dùn ní pé ẹ ti bá wa gbà wọlé o. Ẹ ti bá wa gbà wọlé sí ṣọ́ọ̀ṣì yìí o. Àṣórí ẹ̀dẹ́ lẹ fẹ́ ṣe fọ́mọ yìí. Àṣórí ẹ̀dẹ́ lẹ fẹ́ ṣe fọ́mọ yìí. The account is up. Ẹjọ́ torí ọlọ. Ẹjọ́. Kọ́tẹ́ ṣe yóò dá o. Kọ́tẹ́ ṣe yóò dá o. Ìṣàánú mi torí ọlọ. Ọmọdún mélòó ni ẹ sọ́ọ́ tún mí lọ ni. Torí Ọlọ́run jẹ́ ti wá pè àbí Ọlọ́run ló pè fà àbí sùn. Lẹ́mi mọ mi. Ẹ kọ́lẹ̀ gbogbo o. Ẹ kọ́lẹ̀ mo kí gbogbo lé o. Ẹ kọ́lẹ̀. Ẹ jọ̀ọ́ mo yà ṣe join live yìí ni. Ẹ jẹ́ má bínú èló ni Agbala Gabriel gbà lọ́wọ́ ọmọ àyè. 3.9 20,000. He's going to pay back the money. Ó tún máa fi interest sí gan. Like seriously it's crazy. Orí yàn bẹ́ẹ̀ yẹn, ó wá ń gbowó táwọn èèyàn dá tí kò kí ń ṣe pé mọ̀lẹ́bí ẹ̀ ló dá fún un. Ó wá ń gbà ó wá ń ná. Ó máa sanwó yẹn. He's going to pay back the money. Ó máa sanwó yẹn padà. Because a máa sue ẹ̀ in a big way. Mo kàn ń kọjá lọ sí ni mò ń gbọ́ issue yẹn, mò ń gbọ́ tí lady yẹn sọ̀rọ̀. He's going to pay back the money in a big way gan. Nígbà tí Muyideen àrò pé Muyideen kúrò ni due to Muyideen condition. Ṣé irú ẹni yẹ kíyàn gbowó lọ́wọ́ ẹ̀ kíyàn ná ẹ? Ó máa sanwó yẹn in a big time, my dear. Owó tó wà lọ́wọ́ Agbala Gabriel pẹ̀lú tó wà lọ́wọ́ ẹ̀ ó ti jẹ́ ìlú bẹ́ẹ̀ yẹn. Owó ti pé. Owó ti fẹ́ pé. 8 million. Account number ló wà lókè yẹn. Owó ti fẹ́ pé 8 million. Èló náà ló kù. Okay. Account ló wà lókè yẹn. Tó bá tẹ̀jẹ́ kó wá ní 8 million yẹn kó wá sí platform ká wá dáwó tó kù fún wa máa dá fún. Yes now. Tó bẹ́ẹ̀ fa ìmú wọn lọ síbẹ̀, ebi mo fún lówó mọ́tò tó fi lọ sí Ìbàdàn. Gbogbo bó ṣe ń jẹ bó ṣe ebi mo ń fún. I was following her case. Èmi mo wọn lọ sí lọ́wọ́ kí lórúkọ ẹ̀ Wálé bẹ̀rẹ̀ àgbà kan Wálé bẹ̀rẹ̀ mẹ́sẹ̀jì mi kékeré ṣe ojú lásán kan mo ní àìdò tó bá tẹ̀jẹ́ kẹ́kọ̀ọ́ ojú lásán àìdò bọ̀ mo kọ́kọ́ oníṣẹ̀lẹ̀ kó help you girl yìí. Wálé bẹ̀rẹ̀ àtọ́ ṣe títí ẹ̀ kó tẹ̀ ké abẹ́fẹ́ bá sanwó padà àbẹ́lò ni 1 something àbí 2 something nìyẹn. 275. Okay. Àwọn èèyàn kàn ń fòun wọ́n kàn ń fi cash out ń tí wọ́n ní. Ó ga o. Everybody kàn ń fi cash out ni. Nínú ọkọ̀ àwọn single mother àti Agbala Gabriel ta ni wọ́n ń ṣiṣẹ́ fún adániwáyé báyìí. Bàbá kan lọ́jọ́ kan a lọ sí platform kan
wọ́n bá bi mí pé bó ni ta ni ìránṣẹ́ Ọlọ́run ẹnìkan ló bi mí ńbẹ̀ lórí platform yẹn pé kí n ṣàlàyé mo bá sọ pé gbogbo wa ni ìránṣẹ́ Ọlọ́run ẹ gbọ́ mi bàbá kan bá ranjú bàbá kan bá ó bá mọ̀ ṣe bí ẹni tó mú gbò wọ́n sì lè mọ́ sọ pé gbogbo wa ni ìránṣẹ́ Ọlọ́run mo bá rẹ́rìn bàbá ibi tọ́lọ́run ti ń lò yín ọ̀tọ̀ ibi títí ń lò mí lọ́tọ̀ gbogbo wa ni ìránṣẹ́ Ọlọ́run ẹ mọ̀ ìjà mọ́ ṣe yẹ̀yẹ́ ara wa ẹ mọ̀ ìjà mọ́ ṣe ra wa bákan bákan mọ́ ẹlòmíì ti ń wùwà kan society wa ló sọ di bẹ́ẹ̀ Agbala Gabriel gba owó lọ́wọ́ ọmọ tó fẹ́ ṣe surgery wọ́n gbàlàjì owó lọ́wọ́ ẹ̀ ọkọ àwọn single mother nínú platform wọn wọ́n sì rẹ́sì owó tó lé 3 million fún obìnrin yìí àwa ní ṣiṣẹ́ fún Ọlọ́run báyìí tó bá dára rẹ̀ mọ̀ pé gbogbo pátápátá ni ìránṣẹ́ Ọlọ́run ibi tó ti ń ṣiṣẹ́ fún adániwáyé ọ̀tọ̀ ibi tèmi ti ń ṣe tèmi ọ̀tọ̀ tó bá lọ dára rẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ó kàn máa sáré rọ́nú ayé ni mo fẹ́ fi oore ọ̀fẹ́ yìí dúpẹ́ lọ́wọ́ ọkọ àwọn single mothers ní ṣubú dànù nínú ayé ibo lẹ́yìn náà ti nílò ìrànlọ́wọ́ àtòkè wá Ọlọ́run ó bá mi dìde ìrànlọ́wọ́ yẹn fáyé yín ní dààmú nínú ayé ẹ kú ìfọmọ ènìyàn ṣe gbogbo abiyamọ ayé gbogbo ọ̀sọ́wọ́ abiyamọ àwọn arúgbó abiyamọ àwọn èyí tó ti kọjá lọ wọ́n bá mi súre fún yín tilétilé ẹ ṣeun God bless you sir. ìràwọ̀ méjìlá lórúkọ mi ìròyìn ni mò ń kà fún adániwáyé ìròyìn tí mo wá kàrí ẹ gbọ́ àwọn ìròyìn mi ire o. ẹ bá mi bẹ̀ bọ̀bọ́ yìí ọ̀dọ̀ ìzádà kò lọ sọ́dọ̀ ọdún Adékọ́lá mi mọ̀ bóyá ọdún Fákakọ̀sí mi mọ̀ bóyá wọ́n ṣì wà ń bẹ̀ ìzádà kò lọ sọ́dọ̀ ọdún Ládé Adékọ́lá àbí bóyá kó lọ sí film 1 ibẹ̀ ló máa gbẹ̀yìn sí because he's a very good actor. So tó wá ti fẹ́ lọ gbowó lọ́wọ́ girl yẹn they will give the girl the impression that olúwa àwọn ọmọ kankan pẹ́ o. So tí olúwa wọn bá ti wá fẹ́ bá gẹ̀yìn sọ̀rọ̀ wá ní madam mo gbọ́ pé kó 850 sílẹ̀ no mi ṣe bẹ́yẹn o no it's all lies. It's all lies. Because if it is true that this girl decided to drop 850,000 fúnra rẹ̀ láì ṣe pé ẹ ṣe anything, then it is on you. Ìwọ gogo ló máa sọ fún pé èmi ò ṣe bẹ́ẹ̀ bí o 850 nínú èlò tó owó tó fẹ́ fi ṣe nǹkan ò tí pé no ó wá ní o kọ́ mo kọ́ at the end of the day you took the money aláìlójútì o mọ̀ pé nǹkan tó tíyàn lójú jẹlẹ̀ lọ́wọ́ Gabriel Agbala jobless people ó ní eventually girl yẹn wá insist ó nínú òun wá dùn ipe tí n bá rírú àwọn tó mọ̀ọ́rẹ́ báyìí. Did you hear? He said that with his mouth. Tí n bá rírú àwọn tó mọ̀ọ́rẹ́ báyìí. So mọ̀ọ́rẹ́ is for you to take owó olówó ni wọ́n fi mọ̀ọ́rẹ́. Ó lọ sọ́dọ̀ Agbala Táíwò ó ní di 250 ìyẹn ni pé ó mọ̀ọ́rẹ́. Bá ṣe máa ń dáná ẹ̀sì 500,000 a máa rí pósí bọ́ọ̀sì olóòmà ṣe gbogbo ẹ̀ olóòmà rí pósí bọ́ọ̀sì ọ̀fẹ́ lọ gbáwọn yẹn. ṣe gbọ́ olóòmà ṣe gbogbo ẹ̀ ẹni táre ò yá nìyẹn o somebody that is on a sick bed ṣé kò kọ́ bọ́bọ́ ìlẹ́nu ni olóòmà ṣe gbogbo ẹ̀ olóòmà rí pósí bọ́ọ̀sì olóòmà fún wọn lóúnjẹ olóòmà ṣe gbogbo ẹ̀. 100,000 I wasn't comfortable though mi ò fẹ́ àǹtí ìnáwó láìpò máa ṣe and glory be to God wọ́n sì tún dá owó yẹn sí ṣàwárí ní tó ṣe yẹn owó tó fún àwọn tí màá bí ká fi dáná Sunday lọ́ọ́ fi rí pé yẹn òun ló tún wá trigger mi pé lẹ́yìn bá ṣe báyìí débi ló dé tún gbé àǹtí ilé ẹ̀kan sí. So I tell you this is what this guy does. So tó bá ṣe ń fún ẹ lówó the more you're willing to let go of part of the money that they are giving to you, the more he will keep bringing you out to get more money because now you are source of income for him. You understand? So assuming ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yẹn tí wọ́n ti lọ bèrè owó lọ́wọ́ girl the first ever money tó fẹ́ fi ṣe oúnjẹ yẹn was the first money they took the 850 tó bá jẹ́ pé gbà yẹn ni girl yìí ti yarí pé no mi ò yọ anything nínú 8 million yìí ẹsẹ̀kẹsẹ̀ yẹn ni wọ́n máa ti lé wọn ò dẹ̀ ní bá gbowó mọ́ ṣóyé yín but because wọ́n ti rí girl yẹn as source of ibi tó ti máa gba owó òun gan fẹ́ ẹnu ara ẹ̀ sọ ẹnu ara ẹ̀ ló fi sọ́nsìn yìí o ó ní tìtorí ẹ̀ ipò kówó yẹn lẹ̀ òun tún sáré gbé jáde lọ́jọ́ kejì ó yá ẹ̀yin múgùn mo tún ti gbé dé ẹ wá dáwó o wọ́n dẹ̀ ṣe tún dá tọjọ́ kejì ó tún ti lọ gbà ó tún gbé jáde lọ́jọ́ kẹta ẹ̀yin múgùn mo dé o wọ́n dáwó ó tún ti lọ gbà. Because on the norms wọ́n ti gbé o ti rí ló bá 3 million bí nǹkan ó yẹ ká ṣe sílẹ̀ because èrò tó pọ̀
èrò pọ̀ jọ ní pé àwọn náà nídìí lọ́wọ́ àkáǹtì náà dẹ̀ dá sí was it my account kò ṣe pé wọ́n fi one kọ́bọ̀ wọn fi sí àkáǹtì mi so ó yẹ ká ní kó máa lọ bẹ̀ ní tó ṣe ní Sunday. Wọ́n fi one kọ́bọ̀ sí àkáǹtì, but you came to take the money from her. They contributed and he decided to be taking the money. See, account àwọn clients here, torí clients ni wọ́n, because that will make people think that, oh, the money is not going to Agbala, the money is going to àwọn tó dáwó fún. But ṣé ní gbogbo ẹ̀yin tẹ́ ń dáwó tẹ́ rò pé owó yẹn ń lọ sí ọ̀dọ̀ àwọn tó dáwó fún? Ẹ ti ṣì nígbà tó tẹ́ dá odidi common 70,000 tí Agbala Gabriel sì ń gbàdájì 70,000. Agbala lọ ṣiṣẹ́. Ṣòrọ́wọ́ yìí kò kí ń tọ̀yàn jẹ. Agbala lọ ṣiṣẹ́. Ó wá trade àmì pé èèyàn ló fowó lẹ̀ kan fi dáná fáwọn àti fáwọn tó kú díẹ̀ tààtò yìí. No, jẹ́ kí n tún gbé. Ó lẹ́ pé after a week mo tún wá tún gbé again. Pé ẹjọ́ ibà rántí lọ́wọ́. In fact, mo tó sọ ọ́nà fídíò. Mo sọ fídíò pé àǹtí torí lọ́jọ́ Sunday tí àwọn èèyàn jẹun yẹn. Mo jẹ́ kó yá àwọn èèyàn pé àǹtí tó sì kì í òun ló fowó lẹ̀ tán fi dáná wa. Gabriel, can you bring out that video? Because I know the likes of you. Gabriel, tó bá ń jẹun yẹn, ẹ máa ń ṣe video. Can you give us the link of that video? Níbi tí wọ́n ti ń jẹun tó wá ń sọ wípé àwọn ọmọ tààrẹ òyà yìí òun ló kó 850 lẹ́tẹ̀ fi ń jẹun. Can we see the video? Agbala àwọn jobless people. Ṣá lè rí video ibi tí o ti sọ wípé girl, you did not, you will not, because you want to take the glory. There is no way you are going to come out and be saying that, oh, ẹni yìí ló fún yín lówó tẹ́ fi ń jẹun. That means that glory will not be yours. There is no way you said that. And now I am saying, if that video ever existed, can you give us the link of that video where you are telling àwọn tó ń jẹun pé ẹni tó fún wọn lówó lélẹ̀? Hell no. No, you lie. Pray fún gan, yìí sọ̀rọ̀ tẹ̀yàn fi pamọ́. It's not an hidden work. He's a kọ̀rọ̀. He's a church money. He's a professional gaslighter. He's very good. Very, very good. But if you watch him, nǹkan tó ń jáde lẹ́nu àti body ẹ̀ is different. That's what happens when you're lying. Nǹkan tó ń jáde lẹ́nu ẹ̀ àti gbogbo body language ẹ̀ ọ̀tọ̀ ni. You can see it in his eyes that he's lying. He knows he's lying. Mo sọ nípa tó gbé ní fídíò, mo tó sọ nínú fídíò, àwọn tó bá wo fídíò yẹn, àwọn tí èso alábòsí, tẹ́ bá wo fídíò yẹn, mo sọ pé àǹtí try ó dá owó tó fi jẹun lẹ̀, ó dá orí epo sínú mọ́tò, ó ṣe, there was a time tó sanwó lé àwọn kan ní church, ṣẹ́rí ẹni tó bá ń wà ní wàásù àná. Jesus Christ. Ó sanwó lé àwọn kan ní church. Ha! Ṣé máa yí Agbala lọ ra tó bá jẹ́ pé dèdèrè or something ṣe, go and get invisible earpiece kó fi listen sí nǹkan tó sọ. Ẹni tààrẹ ò yá tó ń gan wà nú wá sọ́dọ̀ ẹ, owó àánú tó fẹ́ ṣe fún ò tí ì pé, ó wá ní àwọn kan nídìí owó olé, òun rà àánú gbà, kò ń ṣe pé o tó bá jẹ́ pé girl yẹn kò tètè dìde kó kúrò mẹ́yẹ. Wo ọdún kan lẹ́nìí ibẹ̀ ló máa wà, ibẹ̀ ló máa wà, bó ṣe ń fún ẹ náà ṣe máa gbà. Ọdún 3 lẹ́nìí ò tí ì ṣe surgery yẹ o. Mo bẹ̀ ìyọ̀pọ̀ lọ́hún fún ẹ ní ọpọlọ yẹn pé ẹ ti gba ààfù ẹ jẹ́ máa kó ààfù tó kù lọ. Wọ́n máa gbà tán. By the time tó bá máa ṣe fídíò, bá ṣe máa sọ yìí náà ni. Ṣèbí Naija ni. Tó bá yẹ pé ó gba 8 million yẹn náà tán, bá ṣe máa sọ yìí náà ni. Alóore lóore ń wọ́tọ̀. Wọ́n ti gba gbogbo 8 million tán fún ẹ. A lò ní sùúrù ni. A ní ká lò ní sùúrù ni. Àwọn múgùn ò bá dá yòókù fún ẹ. Ó ti ẹ̀dá tọ́lọ́run fún ẹ lọ́pọlọ torí 4 million mú kúrò. Torí kàlélé yìí o, kò rán yan, kò wojú ṣe o. Now, I'm happy that you said you are the one tó ní kí wọ́n lọ sọ fún ipe kó lọ sanwó ilé àwọn mẹ́ta 40,000 mẹ́ta, that is 120,000. You just said it yourself. Owó ilé àwọn mẹ́ta 40,000. 3, that is 120,000. Why should she be the one? Gabriel, sit down and think about it. Why should she be the one? She's living in pain. Why should she be the one? If you are actually an helper, you should not take from that money. You should be rallying around to make sure that that money completes. So that tí girl yìí máa jẹ́ orí ẹyọ kan tó ṣe. Tí nǹkan bá ń lọ tó bá ń dùn, ó ṣeé ṣe kí nǹkan ó máa tún kúrò. Nǹkan ò lè máa dùn lọ, gbogbo ẹni tó bá ti ru ẹrù kó wá sáyé.
ẹrù ògo ẹrù. ẹ wò ó, ẹ lọ ṣiṣẹ́, ẹrù ògo tó o bá rò pé o rù, ẹrù ògo yẹn tí ò mówó dání, lọ ṣiṣẹ́, go and work. Irọ́ tó máa ń parè, ẹni tó rí ẹ̀ bá ti lórí ògo, orí ògo, Stafa tó kí mi, orí ògo tó jẹ́ wípé you are taking from Paul, you are taking from Paul to eat, taking from Peter to eat. Orí ògo wèrè wo ló ní? Anybody bá sọ fún ẹ pé olórí ògo Gabriel wọ́n tàn ẹni ò ní orí ògo. Orí kó máa tọrọ ló ní. Orí kó máa tọrọ. O ti gbé wá látọ̀run. You've been doing it now according to you for the past 7 years. You've not worked one day in the last 7 years to feed yourself. The public has been feeding you, and you have the God to come out and be telling us of orí ògo. Ibo ló ti rórí ògo. Orí ògo tó jẹ́ pé àwọn aláta, àwọn ìyá aláta, ìyá oníkíní tó bá fúnra rẹ̀ ló máa ń sọ náà, wọ́n ti dá 1,000. Ẹ ṣé o, èèyàn kan ti dá 2,000. Ó jókòó. Gabriel, have you sat down kó jókòó fúnra rẹ̀ tó bá kù wà tọ́lọ́run kó wò pé ẹni tó ń dá 1,000 tó ń dá 2,000 yìí, definitely they don't have. That should just tell you they don't have. But àwọn yẹn sì fẹ́ help. Àwọn yẹn gangan náà lórí ògo. Àwọn tó mú nínú kékeré tó nìyẹn, but ìwọ ò ṣiṣẹ́, ò ṣàbọ̀. O fẹ́ live life daddy jí o. O fẹ́ kó máa rá bàbà, kó máa pè ẹ́. Ẹni arúgbó ti kékeré yẹ. At 32, ó ní kó máa pè ẹ́ lólúwa olúwa. O fẹ́ bọ́lọ̀ ń jórúkọ. O wá náà àṣírí ẹ̀ ò ní tú, àṣírí ẹ̀ máa tú. With the atrocities that you have committed, but you still see some people rallying around you, calling every other people with sound mind. They will be calling people that tó torí wọn pé lẹ mama máa pè léèyàn tí ò dá. Ẹ̀yin tí ọpọlọ yín kù káàtó fún, ẹ rò pé yín lórí yín pé. Mo ti determine láti ìgbà láti page wa pé we won't put in our account again. Tó jẹ́ account personal and foundation account. Pé n tó kálukú bá rí ẹ̀rí ẹ̀ máa lọ. Ẹ̀rí wọn church lẹ́gbẹ̀ẹ́ kan, foundation lẹ́gbẹ̀ẹ́ kan, bẹ́ẹ̀ kò síbi táwọn yẹn máa wá wájú church náà lọ. Lórí church náà la máa ń wà. Ọlọ́run dẹ̀ tẹ̀síwájú ṣe. In fact, wọ́n send receipt sí ọ̀dọ̀ tèmi gan yẹn, àwọn tó ń send owó, wọ́n send inú mi dẹ̀ ń dùn. Máṣe wá dé ìrọ̀lẹ́ sáà ọ̀dẹ̀ ọjọ́ yẹn, ó dẹ̀ kó ti rí bí 3 million before me, I forgotten. So, wọ́n náà máa dáná fún àwọn tó kù jẹ́, kó náà máa ń dáná every Sunday fún àwọn tó kù jẹ́ káàdù fún. Wọ́n láǹtí yẹn ní àwọn máa dáná yẹn. Ta ló rán Gabriel? Agbala jobless people. Ta ló rán pé kó máa feed èèyàn? Ìwọ tó ṣiṣẹ́ tó ṣàbọ̀ tó lè feed rẹ̀. Must you be feeding people according to you? 750,000 la fi ń feed èèyàn per week. Táwọn ẹ, you don't have it. Mo ní láyé mo nílò. Ẹ̀yin kọ́lẹ̀ ń dáná fún wa tẹ́lẹ̀ náà. Oúnjẹ ọ̀fẹ́ tá a ti ń sè, ẹ̀yin wọlé rántí. For the past 7 years, oúnjẹ ọ̀fẹ́ tá a ti ń sè, àmàlà, ráìsì, ẹ̀bà. Tá a ti ń sè. Ó jẹ́ pé Ọlọ́run ń bo àṣírí wa. Ṣé torí pé wàá rówó náà mo yarí lọ́jọ́ yẹn. Ṣé ẹ rí ara àwọn nǹkan tó fi ń kó àwọn tí sound mind wọn ti wà perforated, ara nǹkan tó fi ń gbé wọn mọ́ra rẹ̀. Mo yarí lọ́jọ́ yẹn, mi ò fẹ́ gbà. Mo yarí. O báwo lẹ ṣe wá padà gba owó yẹn lẹ́yìn tẹ́ yarí? Agbala jobless people. How come you eventually took the money? Lẹ́yìn tó yarí, ó sọ yarí yẹn tó 50 times. Mo yarí. But at the end of your yarí, you took the money. Just common sense. I need money. 13 million. I'm living in a terrible state. My health is not good. My health will be good. Lórúkọ Jésù. Now, I need 13 million to make myself better. I've been able to raise 8 million. I still need 5 million. Why will I take 850 to say, go and feed some people? It doesn't make sense. So definitely, you insinuated it. You sent your dogs to her. You did that to go and collect that money. But what is suffering? God, ṣe láti gbọ́ àrùn Àgbàlá Gabriel yìí, ó gbẹnu tán lọ́dọ̀ mi, Ọlọ́run, ó sọ sí mi lẹ́nu, ó wá tún buyọ̀ sí, ìṣó ò ṣe pọ́nlá, iyọ̀ ò ṣe tú dànù. Ẹ lò ó, because mo kàn máa ń gbọ́ ni, mi mọ̀ kó lè jẹ́ nǹkan tí àwọn èèyàn máa jáde fún bẹ́ẹ̀ yẹn. To God who made me, nígbà tí mo rí fídíò kejì, omi bọ́ lójú mi, ó dùn mí dé ọkàn mi àti mi bleed, pé ṣé ó lè jó òótọ́. Àfìgbà tí Àgbàlá fúnra ẹ̀ wá jáde tó wá bẹ̀rẹ̀ sí sọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn, mo dẹ̀ dáwọ́ bojú, omi dẹ̀ ń jáde lójú mi. Ẹ lò ó, sórí oníṣòfò ọmọ ò dẹ̀ ní bọ́ sọ́wọ́ lọ́wọ́. Àgbàlá ni mo fẹ́ kó rí fídíò yìí o, Àgbàlá ni mo fẹ́ kó rí o.
ṣé ẹni tó fi wá di wípé àwọn abiyamọ méjèèjì tí mo gbé síbẹ̀ wọ́n wá jáde wọ́n wá ń ṣàdúró ọ̀rọ̀ tó tó yìí ẹ lò ó. ṣé ẹni bíbélì sọ pé ṣé òun máa bá ìgbàgbọ́ láyé tí òun bá padà wá. I'm not here to judge anybody. Kálukú ló máa gbé àgbélébù ẹ̀, but for the body of Christ. Àti tí a ti sọ nínú bíbélì pé níkẹyìn ayé àwọn èèyàn á wá wọn máa tànyàn jẹ ní orúkọ Kristi. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó sọ nípa Àgbàlá yẹn kó tún jáde síta kó wá dìfẹ́ǹdì yẹn náà. A jẹ́ wípé ẹ̀tàn níṣẹ́ ìránṣẹ́ Àgbàlá ló bá dé. Ó ń tànyàn jẹ lórúkọ Kristi ni. Imagine báwo lèèyàn ó ṣe bí ọmọ ìbejì pamọ́ tí ìyàwó mọ jẹ wọn tó hàn ní láṣọ lọ́rùn tí á dẹ̀ máa sọ pé lover all over the world òun fẹ́ ṣàánú fún ẹnìkan ajẹ́pọ̀ ní personal interest ẹ̀ ló gbogbo àwọn tí Jésù ṣoore fún tó bọ́ tó fún lóúnjẹ kò torí interest kankan ṣe ẹ lò kì í ṣòwò nìkan ló ní ṣọ́ọ̀ṣì tó ń ṣe NGO àwa náà ń gbowó fáwọn arúgbó a máa ń fowó tiwa kún ni oh God ṣé ẹ rí tó bá pé NGO ló fẹ́ ṣe Àgbàlá lẹ fẹ́ ṣe o ẹ sọ pé NGO ẹ má mú ṣọ́ọ̀ṣì mọ́ ọ̀rọ̀ ìjọ ò rí bẹ́ẹ̀ òun lèmi ṣe máa ń sọ fún àwọn ọmọ kéékèèké Ọlọ́run àtàgbàlagbà gan ìrírí wáyé àtọ̀ọ̀tọ̀ you must have a good mentor bó Àgbàlá ò ní good mentor gbogbo àwọn nǹkan wọ̀nyí bá ó bà Kristi lójú jẹ́ ó kan Kristi mọ́gi lẹ́ẹ̀kejì ṣé ẹ rí ẹnikẹ́ni tí ó bá ti jẹ́ ohun ìkọ̀sẹ̀ Bíbélì sọ pé ègbé ni fún ṣé orí gbogbo èyí tí ẹ máa wá kọ́mẹ̀ntì ìsọnù wọ̀nyẹn tí inú yín bá ti dùn sí pé Ọlọ́run oh God wọ́n ń lo àwọn kan láti máa sunkún pẹ̀lú àwọn ẹ̀wọ̀n tó sọ pé ó wù títí téèyàn fi bíbèjì síta tó fi ń bá àwọn èèyàn sùn káàkiri irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tí wọ́n ní dídùn sí iṣẹ́ ibi yẹn ibi òun ní tán kúrò ní ilé wọn ẹ lò ó tọ́ba sọ pé ẹ má sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ àwọn èèyàn máa rò pé bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn pásítọ̀ yẹn rí wọn wá ní sọ̀rọ̀ méjì wọ́n mọ̀ kó gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run papọ̀ ṣé ẹni kẹ́ bẹ́ẹ̀ bá rí ọ̀ríjìnà mẹ́wàá nù ìránṣẹ́ Ọlọ́run ẹ ti lè rí 1000 tí ó fake bọ̀n tó máa ń dùn mí ni pé ayé ò fẹ́ róòótọ́ gan ẹ lò ó tí èèyàn bá bímọ mẹ́rin tí nǹkan bá ya digunjalè kọ́lọ́ máa ẹ̀ka rúlú ẹ̀ ṣé ó máa wá gbàgbọ́ pé gbogbo ọmọ mẹ́ta tó kù àwọn náà ti ya digunjalè wáyé tó fi jẹ́ pé tí ìránṣẹ́ Ọlọ́run kan bá ti dé tó wu àwọn ìwà èérí báyìí in the name of pé òun ṣàánú fún àwọn èèyàn ẹ̀dẹ̀ wo tó ń pa wọ́n ní àpasáyé lábẹ́nú ní ìgbà mú ìdí ẹ bá mi ṣe àfídíò èkó dọ́dọ̀ Àgbàlá Gabriel sẹ́ẹ̀ gbogbo ẹ̀dá ẹ̀ bá mi ṣe ẹ̀yọ́ ọmọ yóò ní bọ́ sọ́wọ́ lọ́wọ́ o mo pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run tó jáde nígbà yẹn tí mo ní àfìbíṣólóore ni mú ìdí ṣùgbọ́n ṣáàbọ̀ ọ̀gbẹ́ nílùú tó lù ú yẹn náà kò yẹ kó tí ìdílé òun dẹ̀ jáde o apologize gbogbo ọlọ́gbà pé kò sẹ́ni tí ò lè ṣe mistake eléyìí ti kọjá mistake mo wá sọ̀rọ̀ kan nígbà yẹn mo tó bá ti bá wọn kọ́lé kó máa kọ́kọ́ dọ́kúmẹ̀ntì wọn fún wọn owó tó ń gbà fún àwọn ni wọ́n fún orúkọ wọn á wà ńbẹ̀ adẹ́kọ̀ dọ́kúmẹ̀ntì fún wọn mo sọ bẹ́ẹ̀ nígbà yẹn tó bá jẹ́ pé ṣe ni òun wá ń já epo lóòótọ́ o tó ń máàsì tó ń lọ sí hòtẹ́ẹ̀lì Àgbàlá Gabriel ẹ ò tí ì gbàṣẹ́ ìránṣẹ́ o iṣẹ́ ìránṣẹ́ kò rí bẹ́ẹ̀ gbogbo tó bá ti dùn mọ́ èèyàn jù ó máa ń ìṣọ̀tá Ọlọ́run ni ẹ ti kan Jésù mọ́gi lẹ́ẹ̀kejì ọ̀run ń ṣọ̀fọ̀ lórí gbogbo àwọn atrocity àwọn ìwà wọ̀nyẹn tó bá jẹ́ òtítọ́ ni o please ẹ reconcile pẹ̀lú Ọlọ́run kẹ́ ẹ má dẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ torí tẹ́ bá tún bẹ̀rẹ̀ sí í ṣe bẹ́ẹ̀ ni tó tún máa ṣẹlẹ̀ lẹ́yìn àtúngbélé lọ o ìgbà mú ìdí ìṣẹ́mọ̀ pé a ò mọ̀ nígbà tó yá kejì jáde àwọn kan ti kọ́kọ́ jáde léjì kan báyìí nígbà kan àníkó gbẹnu sọ̀rọ̀ téèyàn bá ti ń ga náà fẹ́ jábọ́ èmi ní inú dídùn sínú kí èèyàn máa ga inú mi dùn sí foundation bó ṣe ń lọ yẹn èmi ò mọ̀ wípé ní ìsàlẹ̀ ọrọ̀ ńkọ́ ẹ̀gbin burúkú wà níbẹ̀ ẹ lò ṣe é rí bẹ́ẹ̀ Pétérù oní gbogbo tó já sí èrè fún mi ó ní mo kà á sí òfò torí Kristi Jésù nígbà tẹ́ bí mo pamọ́ tẹ́ ìtọ́jú wọn ẹlẹ́yìn ṣàánú àwọn èèyàn tó bá ti wá bọ́ sọ́dọ̀ yìí tí wọ́n sọ ṣòro wọn ẹ ó gbà pátá nídìí wọn ẹ gbé wọn lọ sí hòtẹ́ẹ̀lì gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ o èmi ò wá gbogbo ẹ̀ gbọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n lẹ́nu ẹlẹ́rìí méjì tàbí mẹ́ta ní Bíbélì sọ pa máa fìdí òtítọ́ múlẹ̀ ìgbà tí àwọn abiyamọ méjèèjì yẹn tí wọ́n tún jáde fún yín àtàwọn tá a mọ̀ gan tí wọ́n tún dàbí godmother tí wọ́n ń sọ̀pọ̀tì yín ẹ̀rí ọkàn mú àwọn èèyàn torí wọ́n jábíyamọ nígbà tí èèyàn ò gbaṣẹ́ pásítọ̀ sórí ẹ lò ó oh God help me to share to Àgbàlá Gabriel sẹ́ ṣé èèyàn ò gbaṣẹ́ pásítọ̀ tó lẹ́rìí ọkàn àwọn èèyàn ṣáà ń ṣe pásítọ̀ ṣùgbọ́n wọ́n tún advice yín pé dá ìṣe ò dáa and you don't want to listen wọ́n wá lé láwọn èèyàn protocol ẹ wá kó àwọn tóògì jọ ẹ wọ súùtù sọ́rùn wọn
ẹ ń pè wọ́n ní protocol like pastor like parish hello oh God ẹ̀yin lẹ́mọ tẹ́ ẹ lè sọ ṣùgbọ́n àwa náà máa sọ tiwa náà bó ṣe rí nìyẹn o torí wípé ìgbà tí áńgánì ń yọ Ísírẹ́lì lẹ́nu àfìgbà tí wọ́n fà á yọ ní ìsinmi dé bá Ísírẹ́lì tí a bá ti ń sọ̀pọ̀tì àwọn èèyàn báyìí in the name of Ọlọ́run wọ́n wà láfàá wọ́n wà ní kìrìsìtẹ́nì wọ́n wà ní ṣẹ̀ṣe tí wọ́n expose ta sọ̀pọ̀tì wọn inú Ọlọ́run ò lè dùn sí àwọn tó ṣe bẹ́ẹ̀ torí ẹnikẹ́ni tí ó bá ti sọ̀pọ̀tì ibi òkè ń tán nílé ẹ̀ ṣùgbọ́n tá a bá ṣe ká ìmú olè nígbà míì ó lè dá tọwọ́ ẹ̀ lẹ̀ o kò tí ì lọ fáàjì fún Àgbàlá Gabriel tí gbogbo wa bá panu pọ̀ lé lórí tó bá jẹ́ òótọ́ lọ̀rọ̀ yìí kó lọ change tí ò bá ti change àtúbọ̀tán rẹ̀ kò lè dá Ọlọ́run àwọn ọ̀rọ̀ yìí ti pọ̀ jù eléyà jáde ní ìgbà gbogbo wọn gbọ́ ṣùgbọ́n nígbà táwọn abiyamọ méjèèjì yìí wá jáde pẹ̀lú àwọn ẹ̀rí ńláńlá wọn láwọn tún gbéra wá bá yín ní Ìbàdàn wọn bẹ́ẹ̀ tún ṣe dìbífù náà ẹ bẹ̀rẹ̀ sí ń já epo kiri ẹ lo Àgbàlá ẹ lọ sẹ́ra yín ẹ lọ gbàwẹ̀ ọmọ májẹ̀mú sì ní o Sátánì ló pààrọ̀ májẹ̀mú mọ́ lọ́wọ́ Sátánì ti pààrọ̀ ìpè mọ́ lọ́wọ́ torí ó fẹ́ nǹkan mèremère ayé ẹ rò pé ìpè yìí sì bẹ́ẹ̀ ni àìmọye ọjọ́ rírí ọjọ́ àìrí jẹ èèyàn máa sáìn níṣẹ́ ó máa gbàgbé légbé àtọ Kristi lẹ́yìn déèyàn bá ti fẹ́ ṣe báyé ṣe é ṣe tó fẹ́ kánjú gun jíìpù tó fẹ́ kánjú gun mọ́tò ìpè máa bọ́ sọnù májẹ̀mú á wọ mi èèyàn á wá dìdàkudà ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run hello try to help me share to Gabriel Agbala Gabriel Ọlọ́run let him change his ways if all this allegation is true ànọ́dẹ̀ ti jáde náà ó wá tàn mọ́lẹ̀ sí tí èké bá rojọ́ ìkàkọ́ ni ó da oníkejì ló fẹ́ ṣe fúnra rẹ̀ lẹ́ni tó wà ní sick bed àwọn kan wá jáde wọ́n ní ẹ ó fi ń ṣiṣẹ́ ni ó yẹ kó máa pín ní 50-50 ìránṣẹ́ Ọlọ́run ni ó lóun ṣàánú àwọn èèyàn ó di foundation mọ́ lọ́wọ́ èmi orí nǹkan náà pín 50-50 ń bẹ̀ gbàgbé 10% náà fẹ́ yọ bí ìdá mẹ́wàá kan yọ sínú ìjọ kí ìyẹn develop àwọn tó kù mi ò mọ̀ bó ṣe ń ṣe tiwọn ṣùgbọ́n ṣá ó ní ṣe máa bá gbàgbọ́ láyé mọ́ tí mo bá ti padà dé gbogbo àwọn tó bá ti support èbìtà yẹn àwọn oníkọ́mẹ̀tì sọ́dún wọn yẹn Ọlọ́run ẹ̀yin gan máa kó sí ọwọ́ ẹni tó ń ṣe kinní yẹn gangan Àgbàlá yìí go and change your way báyìí kọ́ ni Jésù ṣe ṣe o kẹ́ ẹ má kó ẹrẹ̀ bá ara Kristi àwọn kan ò tiẹ̀ wá gbàgbọ́ pé ìránṣẹ́ Ọlọ́run kan wà láyé mọ́ ìránṣẹ́ Ọlọ́run wà ọ̀dọ̀ yín ni ò sí o tó ní ìbẹ̀rù Ọlọ́run gbòdó gidi tó ní ìbẹ̀rù Ọlọ́run ní ọ̀ríjìnà fẹ́ Ọlọ́run tí kò ní gbowó ajá kókó fún ológbò tó máa ṣí àkọ́dílì tí ẹ̀rí ọkàn rẹ̀ á dẹ̀ máa sọ fún ṣùgbọ́n ṣe fẹ́ tẹ̀lé wọn hello oh God ó ní ṣe máa bá gbàgbọ́ láyé ẹgbẹ́ wọn tẹnu mọ́ so therefore àwọn kan ò tiẹ̀ wá fẹ́ ṣàánú mọ́ ńlá máa ń pa ó lè ní gbogbo wọn ó lè kọ́ ní gbogbo wọn o ẹni ẹ bá mú ni kẹ́ ẹ sọ̀rọ̀ sí kó jáwọ́ nínú ìwà ìkà ẹ̀yẹ dọ̀wọ́ bo iṣẹ́ èṣù iṣẹ́ òkùnkùn kí Gabriel kó má jẹ́ ìkọ̀sẹ̀ mọ́ kí ó má bàa ṣègbé torí pé ohun tó bá ti jẹ́ ìkọ̀sẹ̀ ìgbéni fún ó máa dára fún èyí tí ẹ bá mi pín yóò rọ̀ yín lọ́rùn sẹ́ẹ̀ ẹ̀mí kánjú kú nínú ayé Jésù Olúwa wa àmì fáyà hello oh God fáyà jọ̀ọ́ fáyà jàre thank you. ẹ ṣé gan ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi tí ẹ ti ń bá mi bọ̀ láti pilẹ̀ ilé ayé wọn ọ̀nà wa kò ní bàjẹ́ jíjẹ mímu wa kò ní nira Ọlọ́run ní fi sára wa dì wá mọ́lẹ̀ iṣẹ́ wa ò ní dàrú o àwa tá a wà lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà lórílẹ̀ Yorùbá iṣẹ́ ò ní dàrú mọ́ wa lọ́wọ́ ò ní gbé wa ń pa ìyá ká wálé jíjẹ mímu wa yọmọ rọrùn ni àwa tá a wà ń diaspora ò ní ṣìrìn ẹni tá ó mọ̀ ìrìn tá ó rìn mọ́tò tá ó wọ̀ gbogbo kíbi tá a rìn sí tí wọ́n fi dì wá ń pa ìyá ká wálé tí wọ́n sọ apàdà sí Nàìjíríà ẹ̀ ní rìn àmì àṣẹ wọn ní gbé yín gbìn bí iṣu lọ́hùn wọn ní fi yín sí àwátì gbogbo bíkíbi tí oníkálukú ti ń ṣiṣẹ́ tó ti ń sọ̀rọ̀ ajé rẹ̀ irinṣẹ́ rẹ̀ ò ní dojú ìjà kọ́ ní rọrùn wọ́rọ́wọ́ ló ń kálukú ọmọ rere níbi iṣẹ́ rẹ̀ àmì àṣẹ mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ wa ni mo fi máa ń sọ fún wa wípé fídíò tèmi ká máa fò ká mú láti bẹ̀rẹ̀ ká wò ó dópin ká máa retí omi àlálùbáríkà tá bá ti wá wọlé ìtẹ̀ má jẹ́ ká sinmi ẹ má jẹ́ kó sú wa o owó dátà ò ní wọ́n wa ọwọ́ tá a fi ń tẹ̀ ò ní rọ ojú wa kò ní pa ojú wo ò ní fọ́ Ọlọ́run ní fi sára gbé wa dé tá a bá ti wo fọ́nrán ti tó yìí tátà wò tátà tún wò ẹ wá jẹ́ ká padà sẹ́yìn
àwọn fídíò tá a ti ṣe lẹ́yọ̀kejì wá wò lọ sẹ́yìn gbà ẹ wà rí pátá tó iyì ọdún báwo ni ìrìn àjò pásítọ̀ Agbala Gabriel ti ń bọ̀ látẹ̀yìn. Ipa rere wo làwọn pastors yòókù ń kó, ipa rere wo ni irúwà yìí náà ń kó lórí rẹ̀. Ibo lọ bá a dé, ibo nìrìn àjò rẹ̀ dojúkọ. Ǹjẹ́ pásítọ̀ Agbala Gabriel ní fasọ péńpé orúkọ wa báyìí làwa fi ń gbà nímọ̀ràn làá fi ń ké kíkan kó tó di pé yóò fasọ péńpé orúkọ ọba kó lè change wa. Kọ̀sẹ́nì kankan tó fẹ́ gbèrè kankan bẹ́ẹ̀ o kí lè sẹ́ẹ̀rì ó ṣubú ní kọ́lẹ̀ wọn ní kọ̀sẹ́nì kankan tó fẹ́ dígé nìkankan bẹ́ẹ̀ kọ́ mọ́ ṣubú ńlọ́wọ́ àwa ṣùgbọ́n sóhun rìnrìn rẹ̀ ṣe ń sọ orú ọ̀rọ̀ rẹ̀ jáde ẹ wo àwọn fọ́nrán tá a ti ṣe lọ sẹ́yìn wọ́n ń fún nímọ̀ràn bàbá yìí lọ yẹlé ti kú tí ọ̀gbọ́ ẹ wá wo ṣẹ́ tí ọ̀sẹ̀ ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ sí báyìí Agbala Gabriel tó lóun ṣe foundation pò ń tún fi tọ́ lọ́rùn kún òun gbé chọ́ọ̀chì tí lẹ́gbẹ̀ẹ́ ó ṣiṣẹ́ láṣetì ó ṣe ó fi yẹ̀yẹ́ ara rẹ̀ ó ṣe ó fi yẹ̀yẹ́ ìjọ rẹ̀ ó fi yẹ̀yẹ́ foundation rẹ̀ ó ṣe ó fi yẹ̀yẹ́ àwọn pastors ó ṣe títí ó fẹ́ fi dáṣẹ́ Jesus Christ Jésù fẹ́ fi dànù ẹ wá wo ti iṣẹ́ rere iṣẹ́ alábàákà tí ọkọ̀ àwọn single mother tó wá sí jáde ẹ wà rí yẹn la fi ń sọ wípé kéèyàn ó ṣe eré láyé ibùkún tó bá kọ sí ẹ tọ́lọ́mbà nípò gúdù ń bẹ̀ ṣe láṣeyege má ṣe nítorí wípé òun wá oríyìn má ṣe nítorí pé òun wá owó Ọlọ́run ní kẹ̀dá Ọlọ́run ń bù kẹ̀dá làwa fi ń pariwo fún àwọn táwa ti subscribe ẹ jẹ́ ká subscribe ká tó lọ fídíò yẹ wò sálẹ̀ pátápátá lọ́wọ́ tẹ́lẹ̀ ìjà kan subscribe sí ẹ̀sùn ìbẹ́sọ̀ ara ẹbí ẹ jẹ́ ká ra fi ká tẹ̀ lórí yóò padà yóò di subscribe yóò gbé dísẹ́ yóò gba àgùsẹ́gbẹ̀ fọ́ jẹ́ ká fọwọ́ tí agoyago yóò padà yóò di mẹ́ta ẹ tẹ̀ tó kẹ́ pátápátá ẹ ti subscribe ẹ ti tẹ̀ notification button nìyẹn ìtàlélógún nìyẹn ní kí táwọn fúnra bá ti ń jáde tí láfi ń jáde tá wà lóta gbéṣọ̀ jáde ẹ̀yin ní ọmọ jẹ́ ní àkọ́kọ́ tí ó kọ́kọ́ mọ ra àwọn fúnra wa ẹ ṣe gan ilé ayé wọn náà kò ní bàjẹ́ ìjẹun wa kò ní nira ẹ wo àwọn fídíò tó wà lẹ́yìn yẹn lọ àkọ́gbọ́n bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣírí láti tú jáde ọlọ́mọ jẹ́ ká kú ọwọ́ o ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ ara wa kọ́gbọ́n o làbí ń pariwo pé ẹ bá wo fúnra tuntun tẹ́ ẹ tún padà sẹ́yìn ẹ lọ wọ àwọn tẹ̀yìn oríṣiríṣi ọ̀nà táwọn èèyàn rìn tí a fi ń kó sọ́wọ́ tí a fi ń lùgbàdì ayé tí a fi kó sínú kànga ayé tá a bá ti wo fídíò àmọ́ ráwọn àṣírí yìí kí bàbá ó péyàwó kíyàwó ọ̀pọ̀ kọ́kọ́ pa àwọn ọmọ ẹ̀pà àwọn aládùúgbò ẹ̀pà àwọn alábàágbé yín ẹni ń kálukú subscribe sórí channel yìí kan máa lè rí ti ń lọ ká máa kọ́gbọ́n bí àwọn òṣè torí àwọn tí ń ṣẹlẹ̀ sí bóyá fi ń ṣe wọn yẹ̀yẹ́ bóyá fi ń yìn wọ́n bóyá fi ń yin church kan bóyá fi ń ba church kan jẹ́ rárá o káwo lè rẹ́ kọ̀ọ̀kọ́ ká lè rọ́gbọ́n mú jáde káwọn ọmọ wa má lè ṣòfò ẹ̀mí ká má lè ṣòfò dúkìá ká má gba ògo àwọn ọmọ wa ká má gbògo tiwa náà ẹlòmíín pa tojúlé káàkiri tojúbọ church káàkiri mọ́tò ẹgbẹ̀rún tọ́lọ̀ ń kọ fún díẹ̀ tí tásìkò tí ọ̀rà pásọ̀ ti rè kúrò lórí ẹ̀ ó ti gbé sórí ara ẹ̀ ilẹ̀ lómi fi ń tòsí títí lọ́jọ́ ọkú ẹwà rí yẹn sí báyìí bọ̀ wọ́n láwọn tó bá ti lùgbàdì pásítọ̀ àfikún ó tún wá chọ́ọ̀chì gidi chọ́ọ̀chì olóore chọ́ọ̀chì àlọ́ríkà tí wọ́n bá wọn rí ègún kú òǹbẹ̀ tí wọ́n gba kádàrá wọn padà kí pàkó dùn sí ń báyìí lọ bí oge ẹtún máa retí omi àwa ti ṣàdéhùn fún wa o pé bí nǹkan bá ṣe ń lọ a ò ní jẹ́ kó fò wá ru a dẹ̀ ní jẹ́ kí tiwa ó di sí i a máa mú wa lẹ́yọ̀ kejì àwọn máa fi kọ́gbọ́n káfí lè rí ilé ayé wa lò dáadáa kàn má gba ògo mọ́ wa lọ́wọ́ kàn má rí ògo kúrò lórí wa lọ́nà téèyàn mà lọ́nà téèyàn ọmọ kọ́ má fi gbógo rẹ̀ lẹ́lòmíì lọ́wọ́ kọ́lọ́ má jẹ́ ká ṣìrìn ẹ ṣe gan ilé ayé wa ni wa kò ní bàjẹ́ ìjẹ̀mú wa kò ní rẹ́yẹ subscribe ẹ tẹ notification button ẹ má gbàgbé kẹ́ tó lọ.